ká máa pàlú lẹ́kún ká bàlú jẹ́ tí wọ́n ṣẹ̀ wá adopt ní century ní 20th century nǹkan táwọn tó kù ti filẹ̀ ní 16th century àìlájú wọn ló jẹ́ kí wọ́n rí nírí pé ẹ̀mí màálù ó ṣe déédéé ẹ̀mí èèyàn tàbí ẹni tó bá ti ṣe màálù àwọn níkà àwọn lè ṣe níkà direct padà tàbí àìlájú wọn ló jẹ́ kí wọ́n rí nírí pé ó yẹ kí ẹni tí kò mọ̀ nípa màálù respect màálù àìlájú wọn ló jẹ́ kí wọ́n máa embrace change wípé ayé ò dẹ̀ dẹran kiri mọ́ àìlájú wọn ló jẹ́ kó jẹ́ pé nínú education lónìí àwọn ni wọ́n ṣì wà lẹ́yìn jù lórílẹ̀‐èdè Nàìjíríà àìlájú wọn ló jẹ́ kó jẹ́ pé wọ́n wò pé gbogbo ìgbà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ìjà ló kàn àìlájú wọn ló jẹ́ kí wọ́n máa adopt mẹ́tọ̀dù medieval ages láti lè show grievances wọn láti lè drive home bóyá idea tàbí ìbínú wọn nígbà tí kì í ṣe pa àwà lógun àwọn ìlú tó wà lógun èmi lè mú sójà yín kí wọ́n á sọ fún yín pé sójà tèmi náà tó wà lọ́dọ̀ yín ẹ túlẹ̀ tẹ́ bá fẹ́ kí n tú sójà tèmi náà tá a bá wà lógun nìyẹn náà à ń fìyẹn bátà bọ̀ nígbà tá a sì lógun kí ni aláǹkóra ẹni kò wọnú igbó lọ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí àwọn ṣe lajú tí à ń fi àrajà à ń lọ sí ọjà àbọ̀n sínú igbó ní èjì nígbà kan tí mo ṣì kéré tí mo wà lọ́dọ̀ dáadáa mo lè rántí dáadáa pé there was a time tí a ní gáǹgì amrọ̀bà kan tí wọ́n ṣẹ̀ ń ṣara wọn jọ tí wọ́n invite ẹnìkan tí mo mọ̀ dáadáa sínú wọn tó jẹ́ pé mi ni mo discourage ẹ̀ láti má ṣe gáǹgì yẹn a ní bọ̀bọ̀ kan bẹ̀ tó ń jẹ́ Abbey ọmọ Yorùbá ni ọmọ Abẹ́òkúta ń bí ni a ní ẹnìkan tó ń jẹ́ Abdullah ọmọ Ìjòhun ni ọ̀họ̀rí lòun a ní ẹnìkan bẹ̀ tí ó ń jẹ́ Àwólù Haúsá lòun a ní ẹnìkan bẹ̀ tí wọ́n ń pè ní mo ti gbàgbé orúkọ ẹ̀ òun nìkan ni Fúlàní wọ́n wá ń wá expert driver kan tí wọ́n á mú mọ́ra wọ́n wá ń bá ọmọ Yorùbá yẹn sọ̀rọ̀ pé kó join àwọn kó lè joyè kó lè jẹ́ expert driver fáwọn. tí gáǹgì yẹn bá ṣiṣẹ́ tòótọ́ tí wọ́n dẹ̀ lọ jalè tòótọ́ ní àwọn ojú ọ̀nà ibi tí a jọ mọ̀ ní ìpínlẹ̀ Ògùn nígbà yẹn tí wọ́n bá jalè yẹn Fúlàní láràlú máa sọ pé ó jalè. ìṣẹ̀lẹ̀ ní ṣé Èkìtì ni àbí Oǹdó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Èkìtì ṣe bí gbogbo ayé ti pariwo àti lé lórí ẹ̀rọ ayé fọ́nrán ayélujára pé Fúlàní ni o Fúlàní ni o at the end of the day ṣe bí wọ́n padà jẹ́ ká mọ̀ pé ẹni tó rán wọn ń ṣe gan olówó ni Yorùbá tún ni. ṣe é gbà bẹ́ẹ̀. ṣe é rí ibi tẹ́ ẹ fẹ́ kí n lọ àdébẹ̀ ṣé ó ti yé yín mo kàn try láti kọ́kọ́ clear wrong judgement wa ni àti ohun tí mo lè pè ní misconception ṣé ẹ rí ohun tẹ́ ẹ fẹ́ kí n sọ kì í ṣe ń tà fẹ́ kẹ́ ẹ sọ ẹ máa gbọ́ mi ọ̀rọ̀ kan tó kẹnu ni ẹ̀yin atọ́kùn náà wọ́n ní tí èèyàn bá tọ̀pá bọ̀ hù ohun tó wà náà àrọ́ jáde ṣé ẹ rí ẹ fẹ́ kí n agree wípé a ní ẹ̀yà kan lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń fi pressure sínú existence wa. sọ pé kẹ́ ẹ agree ó ń pressurize wa gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ àwa máa béèrè gẹ́gẹ́ bí àwọn tá a ti ń gbọ́ ní àkójọpọ̀. ọ̀dà ẹ kọ́ mi ní Yorùbá ẹ jẹ́ kí n tún lo Yorùbá mi. èmi náà gbà wípé a ní ẹ̀yà kan nínú ẹ̀yà wa lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń put pressure sí orí existence wa. kì í ṣe pé mi ò gbà wípé ìgbésùnmọ̀mí ìdánilọ́nà àti oríṣiríṣi ìwà pàǹlẹ̀ ìyìnbọn pani
àwọn ìwà tó dójú tì ni. Mi ò sọ pé kò pọ̀ lọ́wọ́ ẹ̀yà Fúlàní. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni pé ká má máa disturb àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ until ìgbà tán bá parí iṣẹ́ wọn. Ká má lo sentiment a fẹ́ Oòduà nation tàbí a fẹ́ Biafra tàbí a tiẹ̀ fẹ́ kí Nàìjíríà pín tàbí ìkórìíra ẹ̀sìn kan tàbí ẹ̀yà kan ká máa wá fi disturb ara wa. Ohun tá a ní tí ẹ̀yà yẹn ní, alákọ̀ọ́kọ́ ni pé wọ́n jẹ́ ẹ̀yà kan tí wọ́n wà primitive. Ẹ ṣe lè bá a tún sí Yorùbá. Ọ̀làjú wọn sì jìnnà. Wọ́n jẹ́ ẹ̀yà kan tí ó jẹ́ pé wọ́n ní nǹkan tí mo lè pè ní high efficiency rate. Wọn kì í foríjì. Wọ́n máa ń gbẹ̀san. Ìyẹn Fúlàní. Wọn lámójúkò. Kí n tó lọ síbi ọ̀rọ̀ solution, nínú àlàyé yìí ó ti fẹ́ máa dàbí ìgbà tó ti ń tako àwọn ohun tẹ́ fi bẹ̀rẹ̀ àlàyé díẹ̀. Nígbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́, mo sọ fún wa pé mi ò fẹ́ bá a ṣe ń ṣe name dropping tá à ń label ẹ̀yà kan láti disturb àwọn security agencies. Nínú wọn, nígbà tí fóònù kọ́kọ́ dé, tẹ́nìkan nínú wọn bá ní bíi Nokia 3310 pé ó ń play snake lórí ẹ̀ téjò yẹn ń ṣe lásán bí 100 láwọn tó máa ṣùrùbò tán máa wò lọ́wọ́ ẹ̀. Fast forward sí 2020, àwọn náà wá fẹ́ compete pẹ̀lú àwọn Yorùbá tó ti ní education láti 1960s, pẹ̀lú ẹ̀yà Ìgbò tó ti lajú láti 1940. Wọ́n wá fẹ́ compete pẹ̀lú irú mọ́tò kan náà, irú ilé kan náà, irú aṣọ kan náà. Wọ́n fẹ́ belong. Orílẹ̀-èdè tán dẹ̀ wà kò ready láti stake anything torí ẹnì kankan. Ibi táwọn náà ti ronú nìyẹn pé means táwọn ní òun ni pé káwọn dáná. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803 472 0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Mo wà pẹ̀lú Lámèyító Àwùjọ ní dédé àsìkò yìí. Ọ̀gbẹ́ni Alao Nurudeen, mo kí yín sà. Akínpẹ̀ kú àbọ̀. Ẹ ṣeun púpọ̀. Ẹ jọ̀ọ́, màá fẹ́ kẹ́ kí àwọn tó ń wò wá jákèjádò àgbáyé. Akíyẹ̀yìn tí ẹ̀ ń wò wá jákèjádò gbogbo ibi tí ẹ ti ń wo ìkànnì yìí pé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àlàáfíà ara tí ẹ fi ń gbọ́ wá, tẹ́ fi ń rí wá kò ní di fíafíà. A kú àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá. Tá a bá ní a wo bí ipò nǹkan ṣe wà báyìí ní Nàìjíríà, àwọn èèyàn ti ń pariwo láti inú wá. Wọ́n ní ọ̀run mòoru ni ọ̀rọ̀ Nàìjíríà níbi tó ń lọ báyìí. Ẹ gbọ́, ṣá lè sọ bẹ́ẹ̀ ni? Torí àwọn kan ní Nàìjíríà ó ti mọ́ wa lára, bá a ṣe máa bá a lọ rèé, ṣé ẹ faramọ́? Lákọ̀ọ́kọ́, àwọn kan tiẹ̀ tún ṣì nígbàgbọ́ tó tún kẹnu ju pé ọ̀run mòoru lọ.
Àwọn kan nígbàgbọ́ pé ẹni tí ó bá gbé orílẹ̀-èdè Nàìjíríà tó bá tún wọ iná lọ́rùn, iná méjì ló wọ̀ torí pé ó ti kọ́kọ́ wà nínú iná kan tẹ́lẹ̀. Ìrònú àwọn èèyàn ni mo sọ. Ṣé àwọn kì í ṣe bá ṣe jókòó yín sí, a lè sọ para ń ta wá, a lè sọ pé inú iná la wà lódodo. Ṣùgbọ́n tẹ́ni yẹn ń gbìyànjú láti fẹsẹ̀ rinlẹ̀. Ẹni tó sọ̀rọ̀ yẹn lójú mi gbẹ̀yìn ní ẹnu lọ́wọ́lọ́wọ́ yìí jẹ́ ẹnìkan tí ó ti rin àwọn orílẹ̀-èdè díẹ̀ ní Europe. So wá wò pé ṣé kìí ṣe pé hell ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé mọ̀ pé àwọn tí ò bá tí rìn káàkiri wọ́n lè wò pé kí ló ń sọ, iná kọ́ lèmi wà nínú ẹ̀ o. Ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé lódodo wọ́n ti rìn, wọ́n dẹ̀ ti rí gbẹdẹmukẹ àti bí ètò ṣe wà láwọn orílẹ̀-èdè míì, wọ́n wò pé àìlétò àti àìmẹ̀tọ́ àti àìlétò orílẹ̀-èdè Nàìjíríà ó máa jẹ́ kó dàbí pé lódodo a ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tó fi jẹ́ pé ẹni tó wà níbí ò ní àǹfààní sí òmìnira, ìgbáyégbádùn àti ètò ààbò àti ètò ìlera tó péye, tó fi fẹ́ẹ̀ sọ ohun tẹ́ni yẹn sọ di òdodo wípé a wà nínú ìpayín keke kan tó jẹ́ pé a lè fi wé pé a sì nínú ìgbáyégbádùn tó rọrùn tó dẹ̀ bá àsìkò tá a wà yìí mu ní 2023. So 2024. ní 2024 rather. So pé kò bá ìgbésí ayé orílẹ̀-èdè Nàìjíríà ò bá sẹ́ńtúrì àti àsìkò yìí kò bá wọn. Ṣùgbọ́n síbẹ̀ náà èmi ò gbà pé báyìí ló ṣe máa lọ títí. Kò rọrùn fún mi láti gbà pé báyìí ló ṣe máa lọ títí, kò rọrùn bẹ́ẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tá a rí lónìí tí ó ń dán tó ń dùn, àárín kan làwọn náà ti yí padà. Kì í ṣe pé arúgbó náà ti ṣògiri, àkísà dẹ̀ ti lògbà rí. So kò ń ṣe pé bákan, kì í ṣe pé àwọn náà kàn déédéé fò wọ́n dẹ̀ bára wọn ní level tán wà yẹn. Ó ṣe kò ṣe ìlọsíwájú ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ó ṣojú ọ̀pọ̀lọpọ̀ wa náà. So tó jẹ́ pé bí 20 ọdún sẹ́yìn kò rí bó ṣe rí, tó dẹ̀ jẹ́ pé lónìí orílẹ̀-èdè yẹn ti di ohun tí gbogbo ayé ń fẹ́ lọ máa wò. Ká sọ̀rọ̀ bí orílẹ̀-èdè Emirates, ká sọ̀rọ̀ bí Dubai nínú ẹ̀, ká sọ̀rọ̀ ru Hong Kong. Ẹ ṣàkíyèsí pé wọn bí 20 ọdún 30 ọdún sẹ́yìn bẹ́ẹ̀ kọ́ ni orílẹ̀-èdè wọn ṣe rí. Ṣùgbọ́n lónìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àyípadà ti dé bá orílẹ̀-èdè bẹ́ẹ̀. So kò ní jẹ́ kí n gbà pé báyìí ni Nàìjíríà ṣe máa wá lọ. Akáláṣe tá a bá ṣọ́ra ó lè má ṣojú àwa àti generation yìí. Ó dáa, tá a bá wá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè, nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí mo ṣe pẹ̀lú ọ̀kan lára àwọn lámèyítọ́ àwùjọ kan níjọ́ kan, ó sọ wípé tá a bá ń sọ nípa orílẹ̀-èdè, a lè pe orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè. Mo wá béèrè pé kí ni? Ó ní tá a bá sọ pé orílẹ̀-èdè, ìyẹn èdè, ibi tí wọ́n ti ń sọ èdè kan tó jẹ́ pé àṣà kan, ìṣe kan, gbogbo nǹkan wọn jọ bára mu la lè pè ní orílẹ̀-èdè. Ó wá ní tá a bá ní a wo orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yà bíi mẹ́ta, tá a bá ní gbàǹkò mẹ́ta la lè sọ pé ó wà. Ẹ̀yà ti Ìgbò, Haúsá, Fulani àti Yorùbá. Ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ yẹn, tí ẹ̀yà kìíní bá máa sọ, àwọn ẹ̀yà kan ní ẹ̀yà eléyìí ni o, pé tẹ́yà Ìgbò bá máa sọ, wọ́n á ní ẹ̀yà Haúsá àti ẹ̀yà Fulani nǹkan kan ni wọ́n ń dà wọ́n láàmú, ni wọn ò jẹ́ kí Nàìjíríà kó lójútùú. Àwọn míì á sì tún sọ wípé ẹ̀yà Fulani òun ni o, ẹ̀yà Yorùbá ni wàhálà tí wọ́n pọ̀ ju o. Ìhà wo ló kọ sẹ́yìn? Ẹ ṣeun. Lákọ̀ọ́kọ́ téèyàn bá ní kéèyàn wo ọ̀rọ̀ tí ẹni yẹn sọ, wọ́n tú nation ni wọ́n tú sí orílẹ̀-èdè. Ṣùgbọ́n mi ò ní fẹ́ dwell much lórí yẹn, mi ò ní fẹ́ ká máa fa ìyẹn lọ títí nítorí pé
nígbà míì wọ́n kàn máa ń àyálò òyìnbó ó máa ń jẹ́ kí a lè tú direct bẹ́ẹ̀. Ẹ ti understand pé ká wá sọ pé okay o a máa tú nations sí pé ó gbọ́dọ̀ jẹ́ èdè kan ṣo ló máa wà ńbẹ̀. Mo fẹ́ wo gbogbo orílẹ̀-èdè àgbáyé pátápátá àwọn èyí tí a ti gbọ́ àtàwọn èyí táwa náà ti kẹsẹ̀ bọ̀ tó jẹ́ pé kò fẹ́ẹ̀ sí orílẹ̀-èdè kan lágbàáyé tó jẹ́ ẹ̀yà kan pé kò sí. kò fẹ́ẹ̀ sí orílẹ̀-èdè kan lágbàáyé tó jẹ́ ẹ̀yà kan tàbí èdè kan ló wà ńbẹ̀. Irú Ghana ńkọ́? Amẹ́ríkà ńkọ́? Amẹ́ríkà tẹ́ ń sọ yẹn ṣe bí àwọn tó kọ́kọ́ tẹ Amẹ́ríkà dó àwọn tí wọ́n ń pè ní West Indies àbáwọn náà ṣe máa ń pa àwọn ẹ̀yà yẹn ni wọ́n tẹ orílẹ̀-èdè Amẹ́ríkà dó. Kì í wá ṣàwọn nìkan ni wọ́n tiẹ̀ tún wà ní Amẹ́ríkà. Ẹ ṣàkíyèsí pé irú ìtàn tó ṣẹlẹ̀ gangan ni pé ó fẹ́ẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè tó pọ̀ gan ló fọ́ọ̀mù orílẹ̀-èdè Amẹ́ríkà náà ṣe pé ní United States of America. Wọ́n padà gbà ní wípé ẹ jẹ́ ká jọ ṣàjọṣe. Oníkálùkù ó ń kẹ́kọ̀ọ́ ẹ̀dánú látijọ́ tẹ́lẹ̀ ní ó tó jẹ́ pé oníkálùkù ń dájọba ara ẹ̀ ṣe ni. Ló jẹ́ pé kò fẹ́ẹ̀ òfin tó pa wọ́n pọ̀ ò pọ̀. Kódà ara àwọn state kan tí wọ́n ti legalize lílo ohun táwọn ń pè lóògùn olóró bí tán ń pè ní Indian hemp tán máa ń pè ní igbó yẹn. So àwọn state kan wà l'Amẹ́ríkà tó allow ẹ̀ pé tó bá dé state o lè tà o lè mú. Àwọn state kan dẹ̀ sọ pé irọ́ o. Àwọn state kan sọ pé ọmọ 18 years ó ti free ní state tàwọn. Àwọn kan sọ pé irọ́ o. Àwọn kan sọ pé ẹnìkan lè ṣabortion. Àwọn kan so nígbà míì ọ̀pọ̀lọpọ̀ òfin wọn ní state by state ó máa ń yàtọ̀ sí ara wọn. So téèyàn bá tiẹ̀ jẹ́ ẹni tó lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà àfi kó bá dé state kan àfi kó béèrè lọ́wọ́ wọn ńbẹ̀ pé kí ni òfin tiyín, báwo ni òfin ṣe rí ńbí. Torí pé ẹ̀ṣẹ̀ níbòmíì lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀ṣẹ̀ kọ́ ni níbòmíì. Ṣé ẹ gbọ́ mi yé dáadáa? So ìyẹn nígbà òfin wọn ò bára wọn so tẹ́ bá wá ṣàkíyèsí orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ rí pé àwọn dúdú wọ́n pọ̀ ńbẹ̀. A rí àwọn kan tá a lè pè ní Indians àwọn yẹn pọ̀ níbẹ̀. A rí àwọn tá a lè pè ní àwọn Portuguese àwọn yẹn pọ̀ ńbẹ̀. So àwọn Caucasians náà pọ̀ ńbẹ̀ tó jẹ́ pé àwọn Europeans yẹn wọ́n pọ̀ ńbẹ̀. Ṣùgbọ́n gbogbo wọn ti gbà láti jọ gbé papọ̀. Gbogbo wọn gbà láti jọ gbé papọ̀. Ẹ rí pé àwọn kan wà ńbẹ̀ náà tó jọ bí irú àwọn Latinos àti South Americans. Ṣùgbọ́n síbẹ̀ so ló fi ń jẹ́ pé kò fẹ́ẹ̀ sí ìlú kan tó máa jẹ́ èdè kan ṣóló ní gbogbo ìlú yẹn ń sọ. Tẹ́ bá padà kọwọ́ bọ̀ dáadáa ẹ rí pé ó lè ṣeé ṣe kó jẹ́ pé nígbà tó dé òkè ni gbogbo wọn padà agree sórí èdè kan. Ṣùgbọ́n ẹ má bínú mo fà tó máa dín yín lẹ́nu. Mo ti rí ẹni tó sọ fún mi pé l'Amẹ́ríkà o èdè wọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ tó kànra wà ńbẹ̀ kì í ṣe ìyàtọ̀ rẹpẹtẹ. Ó dàbí tá a bá ń sọ̀rọ̀ nípa èdè Ẹ̀gbá, Ìjẹ̀bú, Ìjẹ̀ṣà, Ọ̀yọ́ wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́. Ṣùgbọ́n gbogbo wa tá a bá tún sì wò ó dáadáa ohun tó pa wá pọ̀ ṣe pa wá pọ̀. Wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní orílẹ̀-èdè nǹkan kan náà la Amẹ́ríkà. jọ ń sọ ṣé bẹ́ẹ̀ la máa wá sọ pé àwọn tó jẹ́ black Americans yẹn tó jẹ́ dúdú ńbẹ̀ àti àwọn tó jẹ́ Indians èdè kan náà ni wọ́n ń sọ. No, gbogbo wọn padà gbà láti pé òkè òyìnbó tá à ń sọ yìí la máa sọ. Àkàlàṣe bóyá òyìnbó wa máa wá yàtọ̀ síra wọn díẹ̀ àbí kì í ṣe pé ṣé dúdú àti funfun bẹ̀ wá jẹ́ ṣé lákọ̀ọ́kọ́ ṣé ìpìlẹ̀ kan náà náà jọ ní. À ń sọ̀rọ̀ nípa mo rántí pé ìkan nínú àwọn òpìtàn sọ pé láti lè fọ́ọ̀mù Amẹ́ríkà ó fẹ́ẹ̀ jẹ́ àwọn ẹrú kan tí wọ́n ń kó lọ síbì kan. Nígbà kan ni wọ́n pa àwọn tí wọ́n kó wọn lẹ́rú sí ojú odò kan tí wọ́n dárúkọ nígbà yẹn. Wọ́n dẹ̀ sọ gbogbo àwọn tí wọ́n jẹ́ atukọ̀ àti àwọn tí wọ́n kó wọn lẹ́rú sínú omi. Wọ́n wá wa ship yẹn dé èbúté. Àwọn lẹni àkọ́kọ́ tí wọ́n lọ bá àwọn tó jẹ́ àwọn tó ń gbé ibẹ̀ yẹn lálejò. Táwọn tó ń gbé ibẹ̀ yẹn dẹ̀ jẹ́ West Indies. Àwọn tí tẹ́ bá tán máa látijọ́ àwọn yẹn dàbí àwọn Asians ni wọ́n ṣùgbọ́n wọn ń ṣe typical Asians. Àwọn yẹn wá lọ bá wọn lálejò. Ibẹ̀ ni orílẹ̀-èdè Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí form. So a rí àjọṣepọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú díẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹrú tó yapa
bá Amẹ́ríkà ṣe fọ́ọ̀mù nìyẹn. So ṣá máa sọ pé tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ rí ẹrú 10 ogún nígbà tí wọ́n ń ṣòwò ẹrú, ẹ ṣàkíyèsí pé ẹrú 10 gan ò ní wá láti orílẹ̀-èdè kan náà. Ẹ tí gẹ̀ tẹ̀. Àgbọ́yé. So torí ìgbà yẹn náà ṣe bí wọ́n máa ń ṣa ẹrú káàkiri ni. Wọ́n á ṣà nínú African countries gan, wọ́n á fẹ́ ṣà wọ́n lè àwọn tó ń ṣòwò ẹrú wọ́n lè ya African countries 10 láti ra ẹrú. Ẹ ti understand? So nǹkan tá à ń try láti sọ nísìnyí ni pé kò sórílẹ̀-èdè kan tó jẹ́ pé ìpìlẹ̀ wọn èdè kan ṣo, ẹ̀yà kan ṣo ni. ṣùgbọ́n ìyàtọ̀ èdè wọn ò ń jìnnà púpọ̀ síra. wọ́n á ní àmúlùmálà. Àwọn kan wà tí yàtọ̀ èdè wọn yàtọ̀ síra wọn pátápátá. ṣùgbọ́n Kódà fún tí àpẹẹrẹ wọn irú kì ta í Amẹ́ríkà gbọ́ ńkọ́? ohun tí mò ń sọ fún yín nìyẹn pé wọ́n padà grow. pé wọ́n padà gbà ni. Wọ́n padà grow tó ní kálukú wá ju tọwọ́ ẹ̀ sílẹ̀ tó wá embrace èdè kan àti ìṣesí kan àti ọ̀rọ̀ kan pé òkè báà la fẹ́ present ara wa fáráyé. Wọ́n wá ní American English. Wọ́n padà gbà ni, kì í ṣe pé wọn ò ní èdè àjẹbí, wọ́n padà ju èdè àjẹbí wọn lẹ̀ ni. Ẹ ṣàkíyèsí pé orílẹ̀-èdè Nàìjíríà tí kò bá jẹ́ pé àwa náà ò tí ì lajú débẹ̀, ẹ ṣàkíyèsí pé nǹkan tá à ń pè ní pidgin English àwa la originate ẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ló originate ẹ̀, pàápàá jùlọ àwọn ẹ̀yà Ìgbò. Ẹ dẹ̀ ṣàkíyèsí pé wọ́n ti ń yá ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ ń sìn tí ó ti ń wọnú dictionary. ó tiẹ̀ ti ń wọ̀ ni. Kódà mo ti wo àwọn documentary kan tó jẹ́ pé àwọn òyìnbó ń try láti wò pé kí ni ìtumọ̀ àwọn èdè yìí. Mo tún ṣàkíyèsí pé wọ́n sọ pé kódà àwọn ọmọ Nàìjíríà máa ń fi communicate lórí pitch tó máa ń bá àwọn èèyàn gbá bọ́ọ̀lù. Wọ́n á fi pidgin English náà dẹ̀ pé wọ́n á dẹ̀ fi communicate tó òyìnbó fúnra rẹ̀ ò dẹ̀ ní gbọ́ ohun tó ń sọ. Ṣé ẹ mọ̀ pé gradually nsìn àti tó bá di pa adopt ẹ̀ tí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà bá adopt pidgin English táwa Yorùbá ju tọwọ́ ẹ̀ lẹ̀, tá a jẹ́ kí pidgin English gba wájú, tí ẹ̀yà Ìgbò ju tọwọ́ ẹ̀ lẹ̀, tí South South ju tọwọ́ ẹ̀ lẹ̀, tí Hausa ju tọwọ́ ẹ̀ lẹ̀. Ṣé ẹ mọ̀ pé tó bá fi máa tó 100 ọdún àwọn èèyàn á rò pé pidgin English yẹn gan ni ìbẹ̀rẹ̀ èdè wa. Ṣùgbọ́n àwa la mọ ibi tá a ti wò pé ó tó báyìí kó ní kálukú ju ti ọwọ́ ẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ kí n tún wò ó sìn. Tẹ́ bá wo ẹ̀yà tí wọ́n ń pè ní Hausa yẹn, tẹ́ bá wò wọ́n, ó fẹ́ẹ̀ jẹ́ pé àwọn àti Fulani ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ bọ̀ lórí pé èdè ta ni kó gba wájú. Torí pé tẹ́ bá wo mo ń wo country Africa bíi 10 tó jẹ́ pé tẹ́ bá débẹ̀ rí Hausa ń bẹ̀, tó jẹ́ pé Hausa wà nínú wọn tàbí tí Fulani wà nínú wọn, tó jẹ́ pé wọ́n ní Fulani nínú. Ó tó orílẹ̀-èdè 10 sí 15 lórílẹ̀-èdè Áfíríkà, nínú àwọn orílẹ̀-èdè Áfíríkà. Kí ni mo fẹ́ fààyàn ńbẹ̀ ni pé tẹ́ bá dé north nsìn, ẹ̀yà pọ̀ ní north. Tẹ́ bá dé irú Adamawa, ẹ̀yà tó wà l'Adamawa lé ní 40. Gbogbo 40 yẹn ló dẹ̀ lédè. Wọ́n ní Bachama, wọ́n ní Gujum, wọ́n lóríṣiríṣi ẹ̀yà. Ṣùgbọ́n síbẹ̀ gbogbo ẹ̀yà yẹn ló lè sọ Hausa. Ṣé ẹ gbọ́ mi yé sà? Àgbọ́yé. Tó dẹ̀ jẹ́ pé láti ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Ẹ̀yà yẹn lédè wọn, ṣùgbọ́n látara ìgbà àwọn Hausa mọ́ra, ó di pé wọ́n pè sí wọn lẹ́nu. Ó dẹ̀ di pé gbogbo ẹ̀yà yẹn pátápátá ló lè sọ Hausa. Bẹ́ẹ̀ ló ṣe wà ní Plateau, bẹ́ẹ̀ ló ṣe wà ní Kaduna, bẹ́ẹ̀ ló ṣe wà ní Benue, bẹ́ẹ̀ ló ṣe wà ní Kogi, bẹ́ẹ̀ ló ṣe wà ní Maiduguri, that's Borno State, àti àwọn ibòmíì náà tí oníkálukú wọn ní èdè wọn tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísìn tẹ́ bá débẹ̀ tẹ́ bá sọ Hausa kò sẹ́ni tí ò gbọ́ nínú wọn. So wọ́n ti embrace that language as a form of communication láàrin wọn láti lè yí communication yẹn kó rọrùn. Ẹ ti get ọ̀rọ̀ mi. So kódà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé ìpínlẹ̀ Fulani tó jẹ́ pé typically láti ilẹ̀ wá Fulani ló tẹ̀bẹ̀dó lónìbẹ̀. Ẹ lè débẹ̀ kẹ́ dá Fulani mọ̀ yàtọ̀ sí Hausa, àfi àwọn fúnra wọn náà padà mọ̀ pé eléyìí Hausa ni Fulani ni. eléyìí Hausa ni. So
ohun tí mò ń tọ́ ara sọ nìyẹn pé kò fẹ́ẹ̀ sí so tẹ́ bá dé irú Kaduna sì tẹ́ bá sọ fẹ́ lómi pé mo ní dókítà kan bẹ̀ dókítà Aga tẹ́ bá ní ìwé Haúsá ní mò ń ṣe Haúsá kò kí ṣe Haúsá ṣùgbọ́n kò sí ohun tí ò gbọ́nú Haúsá. ẹ jẹ́ ká wò láti bí irú ohun tí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe yẹn ṣé ẹ̀yin lérò wípé ó lè ṣiṣẹ́ ní Nàìjíríà? Ẹ ṣeun àsìkò tí jẹ̀bọ àwọn ìṣesí kan àsìkò àti ìgbà ó ti lọ lórí àwọn ìṣesí kan ṣe mọ̀ pé látijọ́ nítorí pé ogun ń kó wa ogun ó máa ń kó àwọn èèyàn ó fà á tí wọ́n fi máa ń kọ orúkọ ìlú nígbà míì sí apá tàbí orúkọ ìdílé ó fà á tí a fi ní ìlà ìdílé àti oríṣiríṣi nǹkan tó fi jẹ́ pé tọ́mọ bá tiẹ̀ sọnù tàbí tógun bá kó lọ tó bá padà dé wọ́n á lè dá mọ̀ pé ọmọ ilé lágbájá ni eléyìí ṣùgbọ́n ṣe wá mọ̀ pé lónìí àsìkò ti kọjá lórí ẹ̀ ẹnìkan ò dẹ̀ lè torí ẹ̀ tún lọ ṣe yẹn mọ́ nítorí pé a ti ń ní data díẹ̀díẹ̀ àti tún pọ̀ sí kò dẹ̀ sógun tó ń kóyàn mọ́ so nǹkan tí mo fẹ́ fààyàn ń bẹ̀ ni pé ẹ rí i pé ní ìtí bí o àádọ́ta ọdún sẹ́yìn ń sìn tàbí ọgọ́ta ọdún bí àádọ́rin ọdún kò sí ìlú kankan tó jẹ́ ìlú tó ń ṣe tún tẹ̀dó mọ́ ní tá a gbọ́ pé wọ́n tẹ̀lú dógbẹ̀yìn ó ti lé ní 100 years ẹ ti understand so kò sí abúlé tuntun mọ́ àfi tó ń tú lókù so ó fi ń jẹ́ pé ó ti wá di pé oníkálukú ti wá hà di sentiment ẹlẹ́yàmẹ̀yà àti value àti tó nítumọ̀ àti tí kò nítumọ̀ oníkálukú ti hà dẹ̀ mọ́nú èdè ẹ̀ ó ti hà dẹ̀ mọ́nú ẹ̀yà ẹ̀ ó ti hà dẹ̀ mọ́nú religion ẹ̀ ó ti hà dẹ̀ mọ́nú oríṣiríṣi nǹkan tó ń ṣe so ẹnìkan ò fẹ́ kí ẹ̀yà kan èdè kan tàbí ẹ̀sìn kan tàbí ìṣesí kan kó wá ẹ̀rọ̀dù kó wá pàtó ń rẹ́ oníkálukú ti mọ pàtàkì ohun tó ní oníkálukú ti ń fi pàtàkì sínú nǹkan tó ní so èyí tá a ṣàkíyèsí ni pé àwọn èèyàn kan ń padà láti lè buttress point mi ẹ ṣàkíyèsí pé àwọn èèyàn ti ń padà trace ibo ni mo ti wá ó dàbí pé Wesley Snipes àbí kí lórúkọ ògbóǹtarìgì onífíìmù yìí lẹ́nujọ́ mẹ́ta yìí kan ló wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lò bí ọdún méjì ní Àbújá àbọ̀dún mẹ́ta ọmọ Amẹ́ríkà ni ṣùgbọ́n ó sọ pé ọmọ Áfíríkà lòun tóun bá dẹ̀ fẹ́ claim Áfíríkà Nàìjíríà ló máa claim so tẹ́ bá rántí irú Muhammad Ali òun náà wá sí orílẹ̀-èdè Áfíríkà àtàwọn èèyàn bẹ́ẹ̀ lọ kí ló fà á ní kóníkálùkù ìta wá rí nsìn ní kóníkálùkù wá ń padà trace ibo gan ni mo ti wá so nsìn kò wá rọ ẹ rí i pé ibi táwọn èèyàn ti lọ tán ti sọnù sí wọ́n ń wálé ilé oníkálùkù wá ń wá padà so kò wá rọrùn nsìn kí wọ́n wá sọ pé ó wá fẹ́ fèdè ẹ̀ lẹ̀ ó wá fẹ́ fi ẹ̀yà ẹ̀ lẹ̀ ó fẹ́ fi ìṣesí ẹ̀ lẹ̀ láti lè wá lọ darapọ̀ mọ́ ìṣesí mi pátápátá kó wá ju ti ẹnu ráúráú ẹ rí i pé kò ní fẹ́ rọrùn mọ́ nítorí pé communication wà kódà kẹ́ léèyàn nígbà kan tí a bá sọ pé àléèyàn ní Canada tàbí àléèyàn lamẹ́ríkà ó dẹ̀ díjọ́ tá a bá tún rí nítorí pé kò sí means of communication so èèyàn máa wọ̀ kán báyìí ni àwọn èèyàn máa wọ̀ kán látijọ́ ní pé àbọ̀mọ́ mi á yọ tó bá yọ báyìí ẹ rí gbogbo àdúgbò tí ó máa pariwo tí gbogbo àdúgbò máa yọ so bóyá kówó dé kò kówó dé gan àmọ́ àwọn máa lọ pàdé ẹ̀ wọ́n á gba nǹkan lọ́wọ́ ẹ̀ ó dìgbà tó bá wọlé tá a rí pé lẹ́rìn ìṣẹ́jú márùn-ún mẹ́wàá kò ẹ̀gbọ́n èèyàn ò mú nǹkan kan wá láwọn máa wò pé eléyìí ṣébi tán dẹ̀ lọ náà dẹ̀ ó dá báyìí tí wọ́n dẹ̀ dé tí wọ́n mú nǹkan kan wá ṣùgbọ́n lónìí nsìn wọ́n á ti pè mò ń bọ̀ nílé o ó dẹ̀ máa talẹ́ kí n tó wọlé jàre so àwọn tó wà ní láti máa prepare nítorí pé ó tiẹ̀ ti sọ láti bí ìjẹta láti jẹrin ẹ̀rí pé tó bá dé ayọ̀ yẹn ò kì í pọ̀ tó ti tẹ́lẹ̀ nítorí pé gbogbo èèyàn ti mọ̀ pé ó ń bọ̀ á kàn sọ pé bẹ́ẹ̀ ni ẹ lọ gbẹrù lọ́wọ́ ẹ̀gbọ́n yín Ọlọ́run ti dé títí ẹ lọ bá kẹrù ẹ wálé so kò dàbí tàtijọ́ wọn tó jẹ́ pé á dàbí surprise pé àti ẹ̀wà mọ̀ kó ń bọ̀ rárá ó ti ẹ̀wà so gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ máa jẹ́ kí kò ní jẹ́ ká lè rí irú àwọn nǹkan tó wà látijọ́ yẹn mọ́ tó di pé àwọn kan máa gbàgbé ẹ̀yà wọn gbàgbé ìlú wọn láti darapọ̀ mọ́lú mi irú ẹ̀ ṣòro lásìkò.
Tá bá tún wá ní àwò lásìkò yìí ẹ̀yà kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ yín ó túmọ̀ sí pé oníkálukú ń jà fúnra wọn wípé ẹ̀yà mi ṣùgbọ́n ìròyìn kan jáde níbi tí iléeṣẹ́ ìròyìn olójú òpó ayélujára ti Alaroye online TV tó ti gbé ọ̀rọ̀ jáde mo sì mọ̀ pé ẹ̀yin náà ti gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ nínú ìròyìn yẹn wọ́n sọ̀rọ̀ nípa lẹ́tà tí wọ́n láwọn Fúlàní kọ sí ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wípé wàhálà ó ṣẹlẹ̀ o wàhálà ń bọ̀ o àwọn gbogbo bọ́ǹbù yóò bẹ̀rẹ̀ sí máa dún lọ́tùn lósì o oríṣiríṣi nǹkan ó sì ṣẹlẹ̀ pàápàá lẹ́yìn ìgbà tán tó ti wá gbé ọ̀gá wọn àtàwọn ọ̀rọ̀ míì tó kúnnú ròyìn yẹn gẹ́gẹ́ bíi lámèyító àwùjọ nígbà tẹ́ gbọ́ ròyìn yẹn kí ló wá sí yín lọ́kàn. ẹ ṣeun ẹ̀rù orílẹ̀-èdè Nàìjíríà ń bà mí mi ò dẹ̀ mọ ohun tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń wá nítorí pé mi ì dẹ̀ mọ̀ bóyá a mọ ohun tá a fẹ́. Mo ṣàkíyèsí pé a ní ìkórìíra ara wa lára a fẹ́ràn ara wa dénú ọ̀pọ̀lọpọ̀ wa ò sì fẹ́ràn orílẹ̀-èdè wa rárá yàtọ̀ sí pé a fẹ́ràn ara wa dénú a tún fẹ́ràn orílẹ̀-èdè wa kì í ṣe pé a fẹ́ràn ẹ̀ díẹ̀ kọ́ a ò fẹ́ràn ẹ̀ rárá. àwọn èèyàn náà ní orílẹ̀-èdè yìí ò ṣe téèyàn kú sí tàbí téèyàn kú lé. á jẹ́ pé àmọ́ ohun tá à ń ṣe nìyẹn nítorí pé wọ́n ní sọ pé náání náà ní náání nǹkan tá a bá ní òun ni à ń náání a ti ń kíra wa nílọ̀ tipẹ́ wípé tá a bá mọ̀ ká lọ mọ̀ tó bá burú tán àwa nìkan ló máa kù kò ní kẹ́nìkan pẹ̀lú wa nígbà tí Ukraine tó fọwọ́ fà láti ọ̀dọ̀ Russia lónìí orílẹ̀-èdè mélòó ni Ukraine rí tó bá lọ sìnkú ẹ̀ ohun tó bàjẹ́ ní Ukraine lónìí báwo náà ṣe fẹ́ rebuild ẹ̀ ṣé ká sọ pé 50 years náà máa fi rebuild nǹkan tó bàjẹ́ láàrin ìyá àní àfi ṣùgbọ́n nígbà tíjà yẹn máa bẹ̀rẹ̀ àti Russia àti Ukraine kò sẹ́ni tó lo òkè làákàyè láti dánu ìjà dúró ó máa gbéyàn nú bó ṣe ń gbé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nú bó ṣe ń gbé ara Israel àti ara Gaza nínú ṣùgbọ́n nígbà tó délẹ̀ bó ṣe gbé àwọn ará Syria nínú síra wọn àwọn Tutsi àtàwọn kejì wọn ẹni tó bá ga náà tó bá tóbi á wò pé tí n bá ti mẹ́ni tó kúrú lọ́wọ́ kan ni máa ṣe pìnṣìn ṣùgbọ́n tẹ́ni tó kúrú náà bá fi orí gbá lẹ́nu eyín méjì lè yọbọ kódà òun ò mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹni tó ga máa fẹ́ gbé ẹni tó kúrú ni bó ṣe bẹ̀rẹ̀ tẹ́ni tó kúrú náà gbórí sókè eyín méjì lè yọ lẹ́nu tiẹ̀ náà so ló fi ń jẹ́ pé bíyàn bá ṣe lọ sógun kọ́ ló ṣe máa bọ̀ bó jẹ́ kí koríko ya lára bíyàn bá ṣe lọ sógun ìbẹ̀rẹ̀ ogun lèèyàn dẹ̀ ń rí àkírópin ó jẹ́ kí n máa fele ìṣèkìlọ̀ fọmọ Nàìjíríà pé orílẹ̀-èdè Nàìjíríà ń pète ogun a gbọ́dọ̀ tún máa pọtí lé kín fúnra wa à ń pète ogun à ń múra àjà ṣùgbọ́n àdìra yes àdìra à ń pète ìjà ni àdìra àjà ẹ ṣí káwò. ṣe mọ̀ pé nígbà míì èèyàn lè máa dira ó lè máa dira ogun kódà kó má pète ogun ète ogun ọ̀tọ̀ ni dira ogun ète ogun ni pé kí wọ́n wò pé tí n bá sọ òkúta sórí ilé ẹnì kejì á pariwo tó bá dẹ̀ ti pariwo tó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nígbà tẹ́mi sọ òkúta mi ní ṣe fídíò nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ sí ṣe fídíò máa bẹ̀rẹ̀ sí rìkọ́ọ̀dù voice ẹ̀ máa ti jẹ́ kó pariwo ní dáadáa máa jẹ́ kó yẹ pé mi kọ́ ni mo sọ òkúta mi torí pé nígbà tẹ́mi sọ òkúta ẹsẹ̀ nítorí mi ṣe mọ̀ pé ète lèèyàn pààyàn tó ti yé yín ṣùgbọ́n ṣe mọ̀ pé nígbà tí èèyàn sọ òkúta yẹn ìwọ ò mú gidá ní ìṣẹ̀lẹ̀ onílé kejì dẹ̀ fàdáyọ
ṣé wọn pé ète ni ìwọ dá pé ká lè jọ pariwo mo hate ẹ ṣùgbọ́n ò múra padà ló máa yọ nígbà tó ń bọ̀ ṣé wọn pé nígbà tó yọ àdá fídíò lèmi ni mo fẹ́ ṣe ṣé wọn pé mi ní dúró inú kí n sá lọ tàbí tí n bá dúró ká da yẹn ró so orílẹ̀-èdè Nàìjíríà a kàn ń pète ogun ni ète ogun ni láti pé òkè kẹ́nìkan kan jókòó níbì kan kó dẹ̀ parọ́ mo ṣàkíyèsí kí ni ẹ nínú àwọn èèyàn wa pé a jókòó báyìí a dẹ̀ frame ọ̀rọ̀ a frame ẹ̀ 100% a dẹ̀ jù sórí íńtánẹ́ẹ̀tì èyí tó máa wá ṣe mí ní kàyéfì ni pé àwa rí i pé àwọn èèyàn máa wá gbà bí ẹni gbàgbà ọtí irú ẹ̀ ti ṣẹlẹ̀ láì mọye tí kò ṣeé kà lábẹ́ bẹ́ẹ̀ ni pé ká ti mú ẹ̀yà kan ká dójú sọ ni pé ẹ̀yà yìí ló ń ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ crime báyìí gbogbo crime báyìí àwọn náà ń ṣe ń ta nígbàgbọ́ ni pé tó bá di ọ̀rọ̀ drugs ẹ̀yà Ìgbò ló wà wájú tàbí tó bá di ẹ̀yà káwá owó ọ̀ranyàn a nígbàgbọ́ pé ẹ̀yà Yorùbá ló máa ń lóṣò lead nínú kálu jìbìtì 419 àwàlà àti ọ̀nkọ́ọ̀tì ni àti wọ́ṣíwọ́ṣí ni àti oríṣiríṣi kọ́màmbá yìí ni àwàlà àbílí pé Yorùbá gba wájú àbílí pé ẹ̀yà Haúsá gba wájú nínú bóyá terrorism nínú ìgbésùmọ̀mí tàbí ìṣòwò olùmọ̀ kúmọkùmọ àti oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ìwádìí fi hàn pé kò sẹ́yà tí ò ń ṣe gbogbo àwọn crime tó wà nílẹ̀ yìí kò sẹ́yà tí kì í ṣe kò sí ẹ̀yà kankan tó mórí bọ́ nínú ìwà burúkú tí mo kà kalẹ̀ yìí gbogbo ẹ̀yà ló ń ṣe ká parọ́ fún ni gbowó lọ́wọ́ ẹni gbogbo ẹ̀yà ló ń gbé drug gbogbo ẹ̀yà ló ń gbé sùmọ̀mí one way or the other tí understand mi ló ń ṣe terrorism gbogbo ẹ̀yà ló ń so ó lè wà kéré níbì kan ju ibì kan lọ tí crime bá wá dé a máa wá attach ẹ̀ mọ́ ẹ̀yà kan a ti sọ fáwọn èèyàn wa títí ní pé kò rí bẹ́ẹ̀ a dẹ̀ ń fún àwọn oníwà bàjẹ́ ní free day ni nígbà tí àwọn èèyàn bá ti bóyá kí n sọ pé nígbà táwọn èèyàn bá ti hùwà bàjẹ́ kan wọ́n máa ń sẹ́ǹdì èèyàn kan sígboro láti lọ wo fílàs kí làwọn èèyàn ń sọ iṣẹ́ ẹgbọ́n tí mo sọ yìí sà tí hamro bàbá jà ládùúgbò yìí nígbà kan tí a wà ní kékeré olè jà ní àdúgbò kan ní ìlú wa láti lè mẹ́rin wá ni o kì í ṣe pé mi mọ ohun tí mò ń sọ bàbá tí wọ́n jà nílé Akínọlá àwọn tí wọ́n bá jọmọ ìlú yẹn á máa rántí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ilé Akínọlá ní olè ti jà à ń pe bàbá kan ní Ṣànàì 1 ilé tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ilé Akínọlá so ibẹ̀ náà ni bàbá ti ń sọ pé kò jọ́dọ̀ àwọn ni wọ́n wá ìbọn á ró ní orí wọn ni ẹni bá àwọn lé ọkùnrin ló bá bàbá wa sọ ìtàn máa sọ kódà wọ́n jánu rẹpẹtẹ wọ́n ṣe bọ́n yìí máa ṣe nínú sitting room ẹni tí wọ́n jà lólè Akínọlá rí mi irú ẹ̀ ò tún ní wáyé mọ́ wọn tiẹ̀ ní mọ̀nà lé ẹ mọ́ bí ó bá mi ládùúgbò yìí ni wọ́n jẹ́ wálé tèmi alẹ́ ẹjọ́ yẹn ni wọ́n gbàlejò àwọn ń béèrè lọ́wọ́ bàbá pé ìbọn yín yẹn dà tẹ́ ń sọ láàárọ̀ pé tá a bá ti wá ẹjọ́ ìgbò ni ta ló mẹni tó wà ń bẹ̀ tó gbọ́ gbogbo ohun tí bàbá sọ gbogbo ohun tí bàbá sọ láàárọ̀ ni wọ́n sọ fún wọn lálẹ́ so ó indicate pé tí àwọn adigunjalè bá jalè tàbí agbésùmọ̀mí bá ṣe ìwà sùmọ̀mí tàbí ẹni tó àwọn tó máa ń ṣe 419 tó máa ń ṣe oríṣiríṣi nǹkan ó máa ń ní insider tó máa fi máa gbọ́ fílàs kí làwọn èèyàn sọ ok amrọ̀bà wá jà ń sìn lọ́nà ibì kan gbogbo wọn jẹ́ Yorùbá next ẹ̀yin aráàlú bá sọ pé àwọn Fúlàní ni á kàn lọ sọ fún àwọn ará ẹni pé ẹ máa bọ̀ ń tajà rí wọ́n ní Fúlàní ló jalè ẹ ti gẹ̀tẹ̀ torí pé a ti máa center brain wá sí pé Fúlàní là ń wá ṣé ọ̀rọ̀ tí mo sọ yẹn yìí ń dàda sà àti program brain wá sí pé Fúlàní làwọn tí à ń wá ṣùgbọ́n lódodo ṣé Fúlàní là ń wá olè là ń wá náà ẹ gẹ́tì mi
kì í ṣe Fúlàní là ń wá, olè ni à ń wá. Kò dẹ̀ sí ẹ̀yà tí kò lè jalè. Ok, irú lẹ́tà tẹ́ ń sọ yìí tó bá tiẹ̀ jẹ́ lẹ́tà yẹn exist rárá. Wọ́n sọ ọjọ́ tí wọ́n náà kọ ọjọ́ kìíní Mo ń gbọ́ yín. oṣù kìíní ọdún 2024 Mo yìí ni wà wọ́n kọ. pẹ̀lú yín tí lẹ́tà yẹn bá exist rárá. Ẹ jọ̀ọ́ ta ni kò lè put pen sórí pépà? Pé ó lè má jẹ́ àwọn Fúlàní ló kọ. Ta ni mo kàn béèrè question ni pé ta ni kò lè kọ̀wé nínú ẹ̀yà tó wà Nàìjíríà? Ṣé ta bá wá tí èmi bá mú báírò tí mo bá kọ̀wé, ṣé handwriting mi àbí tí n bá type ẹ̀ ṣó máa yàtọ̀ sí ti Fúlàní ni? tó a ṣe kí wádìí ọ̀rọ̀ dáadáa. Tó bá jẹ́ àwọn kan ni wọ́n sá pamọ́ síbì kan láti lè fẹ́ dá ogun sílẹ̀, láti lè fẹ́ píìsì tẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà against Fúlàní, tí wọ́n wá ń try láti tán incite ìjọba, tàbí tí wọ́n ń fẹ́ kí ó dàbí ẹni pé ẹ̀yà yẹn ló ń ṣe torí kí ẹ̀yà tó kù lè dojú ìjà kọ wọ́n. Tá a bá fúnra, tá a bá ronú, ẹ jẹ́ kí n lo èdè street, tá a bá fúnra wa ní brain, tá a bá wá lọ rọ́lura wa tó wá dogun tó ti pẹ́, ká tó mọ̀ pé lódodo ọmọ Poland kọ́ ló sọ bọ́ǹbù sí Germany. Torólógun kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ẹ̀ dogun àgbáyé ńgbà yẹn, tó jẹ́ pé ọmọ Germany náà ló wọṣọ sójà Poland tó dẹ̀ lọ yìnbọn lu German, tí wọ́n wá jẹ́ kí wọ́n wá fẹ́ ká mọ̀ pé Poland o, òun ló lọ sọ bọ́ǹbù tàbí ló lọ yìnbọn lu Germany o, ogun bá bẹ̀rẹ̀. Ó ṣe máa di òun ṣe mí, òun gbà mí, àṣedúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni. So a kì í ṣọ́ra tó. Nígbà kan tí mo ṣì kéré tí mo wà lọ́dọ̀ dáadáa, mo lè rántí dáadáa pé there was a time tí a ní gáǹgì amrọ̀bà kan tí wọ́n ṣẹ̀ ń ṣara wọn jọ, tí wọ́n invite ẹnìkan tí mo mọ̀ dáadáa sínú wọn, tó jẹ́ pé mi ni mo discourage ẹ̀ láti má ṣe. Gáǹgì yẹn, a ní bọ̀bọ́ kan ńbẹ̀ tó ń jẹ́ Abe, ọmọ Yorùbá ni, ọmọ Abẹ́òkúta ń bí ni. A ní ẹnìkan tó ń jẹ́ Abdullah, ọmọ Ìjòun ni, Ọ̀họ̀rí lòun. A ní ẹnìkan ńbẹ̀ tí ó ń jẹ́ Àwólù, Haúsá lòun. A ní ẹnìkan ńbẹ̀ tí wọ́n ń pè ní mo ti gbàgbé orúkọ ẹ̀, òun nìkan ni Fúlàní. Wọ́n wá ń wá expert driver kan tí wọ́n á mú mọ́ra, wọ́n wá ń bá ọmọ Yorùbá yẹn sọ̀rọ̀ pé kó join àwọn, kó lè jẹ́ expert driver fáwọn. Tí gáǹgì yẹn bá ṣiṣẹ́ tòótọ́, tí wọ́n dẹ̀ lọ jalè tòótọ́ ní àwọn ojú ọ̀nà ibi tí a jọ mọ̀ ní ìpínlẹ̀ Ògùn nígbà yẹn, tí wọ́n bá jalè yẹn, Fúlàní láràlú máa sọ pé ó jalè. Ṣùgbọ́n ṣé Fúlàní ló lọ jalè? Ẹ gbọ́ bí mo ṣe ṣàlàyé ńsìn. Èyí tó ìṣẹ̀lẹ̀ ní ṣé Èkìtì ni àbí Oǹdó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Èkìtì. Ṣé bí gbogbo ayé ti pariwo àti lé lórí ẹ̀rọ ayélujára pé Fúlàní ni o. At the end of the day, ṣé bí wọ́n padà jẹ́ ká mọ̀ pé ẹni tó rán wọn níṣẹ́ gan olówó ni, Yorùbá tún ni. Èyí kan tó ṣẹlẹ̀ ní Kaduna lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tán lọ kó àwọn èèyàn ní church, tí wọ́n gbé àwọn priest méjì tí wọ́n gbowó lọ́wọ́ wọn. Ṣé bí church member 4 ni tó jẹ́ ẹ̀yà ìlú yẹn gangan. Ìkan tó ṣẹlẹ̀ ní Kaduna lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mi ì bá gbàgbé, ọkọ ọmọ bàbá yẹn àti ọmọ bíbí inú ẹ̀ ni wọ́n jí gbé. Ṣé kí n tún sọ sà? Ọkọ ọmọ ẹ̀ àti ọmọ bíbí inú ẹ̀ ni wọ́n pàdé àpòpọ̀ ni wọ́n jí gbé torí wọ́n mọ̀ pé ó gbàjọ. Wọ́n mọ̀ pé ó gbàjọ bí 5 million kan, wọ́n dẹ̀ fẹ́ gbowó yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n dẹ̀ mú àwọn ọ̀rẹ́ wọn méjì mọ́ra. So tí ò bá jẹ́ pé àwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn bí iṣẹ́, kó jẹ́ bá a ṣe sọ pé Fúlàní ni, káwọn náà bọ́ sígbó kán máa wá Fúlàní kiri. Ìjọ́ wo la fẹ́ bẹ̀rẹ̀ sí crack àwọn ìwà àbàjẹ́ yìí? Ìkan ṣẹlẹ̀ ní Ayétòrò nípínlẹ̀ Ògùn lẹ́nu ọjọ́ mẹ́ta. Wọ́n ń wá ọmọ yìí, ọmọ ọdún 7 ni. Wọ́n ń wá bàtà ló wá lè gbọ́mọ, ibo lọmọ wá gbà. Wọ́n wá ọmọ fún oṣù kan. Wọ́n ní kódà wọ́n ti gba èlò náà tiẹ̀ náà gbà náà. Wọ́n ní kán mú 4 million wá, bóyá wọ́n gba 1.2 àbí 1.3 lọ́wọ́ òbí ọmọ. Bàbá ẹ imagine ta lẹ rò pé ó lè gbọ́mọ yẹn. Torí pé
kódà gbogbo ọlọ́pàá ni wọ́n ti dẹ tí wọ́n ń wá àwọn tó ń da ẹran káàkiri tàbí tí wọ́n máa ń pè ní darandaran. Àní ta lẹ rò pé ó lè gbé atọ́kùn? àgbọ́yé. Àwọn ọlọ́pàá ò rí crack. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn yẹn wọ́n gbìyànjú wọn ò rí ṣe. Wọ́n wá lọ bá DSS ìpínlẹ̀ Ògùn ńbẹ̀ náà. DSS wá karabọṣẹ́. Onílé iwájú ilé ló gbọ́mọ. ẹ̀yàwó sì ni. Yorùbá àti Ọ̀họ̀rí. Onílé iwájú ilé kì í ṣe ilé kẹta o. Kódà inú ilé ńbẹ̀ lọmọ yẹn wà tí wọ́n ti ń pe bàbá ọmọ bí ìgbà tí wọ́n ń pè láti ìlú tó jìn wá. Lódodo wọn padà rọmọ yẹn lóòyẹ k'Ọlọ́run bá rọ àwọn òbí ẹ̀ lójú. Àmín. Wọ́n ti padà pọ̀ ọmọ lọ́mọ. Ṣùgbọ́n ohun tá a fẹ́ fàyọ ni pé inú ilé yẹn lọmọ yẹn wà. Inú ilé iwájú ilé. lọmọ yẹn wà. Directly opposite the house. Ó dà pẹ̀lú àwọn àlàyé yín síbẹ̀ àwọn kan sọ wípé wípé ṣé mọ̀ pé bí ewé bá pẹ́ lára ọṣẹ á dọṣẹ, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ń dá wàhálà ilẹ̀ dàbí àwọn tí wọ́n jẹ́ Fúlàní ṣùgbọ́n tí wọ́n ti pẹ́ láàrin Yorùbá tó jẹ́ pé wọ́n ti bímọ fún Yorùbá wọ́n ti fẹ́ Yorùbá gbogbo ẹ̀ ti wọnú ara ṣùgbọ́n tó jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn ṣì wà ńbẹ̀. Àwọn kan ní àwọn èèyàn wọ̀nyẹn ni ló ń bí gbogbo eléyìí. Àwọn míì sì tún sọ pé ṣé mọ̀ pé ẹgbẹ́kẹ́gbẹ́ á máa ba ìwà rere jẹ́ nígbà tó bá yá tán bá ti ṣí ojú àwọn èèyàn sílẹ̀ pé wọ́n ti ṣí ojú àwọn Yorùbá kan sílẹ̀ iná ṣe kó Yorùbá kún ara wọn láti máa ṣe àwọn irú oró bẹ́ẹ̀ nígboro. Ṣé ẹ gbà bẹ́ẹ̀? Ṣé ẹ rí ibi tẹ́ ẹ fẹ́ kí n lọ àdébẹ̀? Ṣé ó ti yé yín? Mo kàn try láti kọ́kọ́ clear wrong judgement wa ni àti ohun tí mo lè pè ní misconception. Ṣé ẹ rí ohun tẹ́ ẹ fẹ́ kí n sọ? Kì í ṣe ń tà fẹ́ kẹ́ ẹ sọ ẹ o. máa gbọ́ mi Ẹ má ṣì wá gbọ́. ọ̀rọ̀ kan tó kẹnu ni. Ẹ̀yin atọ́kùn náà wọ́n ní téèyàn bá tọ̀pá bọ̀hù ohun tó wà náà á rọ́ jáde. Ṣé ẹ rí ẹ fẹ́ kí n agree wípé a ní ẹ̀yà kan lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń fi pressure sínú existence wa. Mo ń bọ̀ sọ pé sá. kẹ́ ẹ agree. Ó ń gẹ́gẹ́ pressurize bí wa. agbóhùnsáfẹ́fẹ́ àwa máa béèrè béèrè gẹ́gẹ́ bí àwọn tá a ti ń gbọ́ ní àkójọpọ̀. Ó dáa ẹ kọ́ mi ní Yorùbá ẹ jẹ́ kí n tún lo Yorùbá mi. Èmi náà gbà wípé a ní ẹ̀yà kan nínú ẹ̀yà wa lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń put pressure sí orí existence wa. Ṣé ẹ rí kì í ṣe pé a mọ ibi tóbìnrin ń gbà bímọ ká tó ní kó kọ̀yìn sí náà. Kì í ṣe pé mi ò gbà wípé ìgbésùnmọ̀mí ìdánilọ́nà àti oríṣiríṣi ìwà páǹle ìyìnbọn pani àwọn ìwà tó dójútì ni. Mi ò sọ pé kò pọ̀ lọ́wọ́ ẹ̀yà Fúlàní. Ó pọ̀ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni pé ká máa disturb àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ until ìgbà tán bá parí iṣẹ́ wọn. Ká má lo sentiment afẹ́ Oòduà nation tàbí afẹ́ Biafra tàbí a tiẹ̀ fẹ́ kí Nàìjíríà pín tàbí ìkórìíra ẹ̀sìn kan tàbí ẹ̀yà kan ká máa wá fi disturb ara wa. Ká máa fi disturb existence wa. Ká máa fi fọ́pò mọ́yọ̀ tí kò ní jẹ́ kí ọ̀rọ̀ wa ní direction. Àbí ọ̀rọ̀ tí mò ń sọ yẹn kò yé yín sà? Ṣé ẹ rí kò ń ṣe wípé bóyá wọ́n ti súnmọ́ wa wọ́n ti wọnú wa wọ́n ti bímọ fún wa ló fa ìṣòro tá a ní pẹ̀lú wọn. Kí wàá ló fa ìṣòro? Ìṣòro tá a ní tí ẹ̀yà yẹn ní alákọ̀ọ́kọ́ ni pé wọ́n jẹ́ ẹ̀yà kan tí wọ́n wà primitive.
ṣe lè bá a tún sí Yorùbá. ọ̀làjú wọn sì jìnnà. Wọ́n jẹ́ ẹ̀yà kan tí ó jẹ́ pé wọ́n ní nǹkan tí mo lè pè ní high fidelity rate. Wọn kì í foríjì, wọ́n máa ń gbẹ̀san, Ìyẹn Fúlàní. wọn ò lámójúkò. Alákọ̀ọ́kọ́ ni mo sọ pé ọ̀làjú wọn kéré. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọn ò ní àmójúkúrò, wọn ò ní ẹ̀mí ìforíjì, ẹ̀mí ká mójúkò ńbẹ̀ kò sí fún wọn. Ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́n jẹ́ ẹ̀yà kan tí wọn ò ní sense of judgement téèyàn wọ́n máa ń fi ń ṣe ìdájọ́ òdodo tí Yorùbá ní gan. Tó jẹ́ pé tí ọmọ ìyá Yorùbá bá ń jà, ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ tó bá bá a lẹ́nu ìjà yẹn, á láwọn ni pé kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ̀ ń jà? Kí ló dé? Ṣùgbọ́n àwọn ò ní. Tán bá ti rí i tí o ti ń bá ọmọ, kì í ṣọmọ ìyá wọn, ẹni tán jọ jẹ́ ẹ̀yà kan náà, tí ẹ̀yà míì bá ti ń bá a jà, wọ́n máa kún ìjà yẹn lọ́wọ́ ni. Wọ́n máa sọ́pọ́ọ̀tì ẹ̀yà wọn yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Bọ́n ṣe ń bọ̀ yẹn, ẹ̀yà wọn yẹn náà máa tẹ̀lé. Wọn ò fẹ́ mọ̀ bóyá ó jẹ̀bi àbújàre, tó ń fi ẹsẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ rinlẹ̀ pé wọn ò lajú tó. Ọ̀làjú ló mú Yorùbá débẹ̀ tó fi wò pé jẹ́ ń gbọ́ ohun tó ṣẹlẹ̀ náà kí n tó dá sí i. Àìlajú wọn ló jẹ́ kí wọ́n rí nírí pé ẹ̀mí màálù ó ṣe déédéé ẹ̀mí èèyàn, tàbí ẹni tó bá ti ṣe màálù àwọn níkà, àwọn lè ṣe níkà direct padà. Tàbí àìlajú wọn ló jẹ́ kí wọ́n rí nírí pé ó yẹ kí ẹni tí kò mọ̀ nípa màálù respect màálù, ó yẹ kó mọ value màálù. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ohun tí èèyàn ò bá ṣiṣẹ́ lórí ẹ̀ kò lè mọ value ẹ̀? Àìlajú wọn ló jẹ́ kí wọ́n máa embrace change, wípé ayé ò dẹ̀ dẹran kiri mọ́. The style of nomadic way of living kò ṣiṣẹ́ mọ́. Àìlajú wọn ló jẹ́ kó jẹ́ pé nínú education lónìí, àwọn ni wọ́n ṣì wà lẹ́yìn jù lórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí Yorùbá ti ní bóyá bíi 70% to 80% literacy level, àwọn ṣì wà bíi 15. A sì rí 85 nínú wọn tí kò mọ̀ kọ, tí kò mọ̀ kà. Nínú 100, a sì rí 90. So àìlajú wọn ló jẹ́ kó jẹ́ pé wọ́n wò pé gbogbo ìgbà tọ́rọ̀ bá ṣẹlẹ̀, ìjà ló kàn. Àìlajú wọn ló jẹ́ kí wọ́n máa adopt method medieval ages láti lè show grievances wọn, láti lè drive home bóyá idea tàbí ìbínú wọn. Nígbà àtijọ́, ní century of old, ni a ti ní idea pé ẹ jẹ́ ká dá àwọn èèyàn lọ́nà, ká lọ dá wọn lọ́nà, ká abduct. Tá bá ti abduct, àwa gbowó. Tàbí tá bá ti abduct, àwa sọ fún ẹni tá à ń bá jà pé nǹkan báyìí la fẹ́. Nígbà tí Yorùbá ti adopt petition, understand me? Tá ti adopt petition, tá ti adopt pé tá bá kọ petition yẹn tẹ́ni ò bá gbà, à kọ petition yẹn sí Geneva, à kọ sí Canada, à kọ sí America, à kọ sí world court. Ti understand me? Ipe nǹkan tá a kọ petition yìí lé lórí rẹ̀, tí nǹkan táwa dẹ̀ fẹ́ yẹn dẹ̀ máa ṣe, kódà tó bá yẹ pé a fẹ́ compensation ká máa gbà. Táwọn wá wò pé okay, láti gba compensation, láti gba ohun tó tọ́ sí wa,
láti ṣe ohun tó tọ́ sí wa ń sìn, ohun tó kàn ni pé ká máa para wa, ká máa pàlù lẹ́kún, ká bàlù jẹ́, tí wọ́n ṣẹ̀ wá adopt ní century, ní 20th century, nǹkan táwọn tó kù ti filẹ̀ ní 16th century. Kò sí ẹ̀yà tàbí ìlú tí ò ṣe ohun tó ń ṣe rí, ṣùgbọ́n àwọn èèyàn ti filẹ̀ láti 16th century, 17th century, 18th century ló ti tán. Nígbà tí kì í ṣe pa àwà lógun, àwọn ìlú tó wà lógun, èmi lè mú sójà yín kí wọ́n á sọ fún yín pé sójà tèmi náà tó wà lọ́dọ̀ yín, ẹ túlẹ̀ tẹ́ bá fẹ́ kí n tú sójà tèmi náà, tá a bá wà lógun nìyẹn náà. À ń fi yẹn bátà ni. Bọ̀ nígbà tá a sì lógun, kí ni aláǹkóra ẹni kò wọnú igbó lọ, wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí, àwọn ṣẹ̀ lajú tí à ń fi àrajà, à ń lọ sí ọjà àbọ̀n sínú igbó ní èjì yìí. So ó jẹ́ nǹkan tí mo agree sí wípé a níṣẹ́ ṣe. Tí ẹ bá béèrè lọ́wọ́ mi pé kí ni solution. Kí n tó lọ síbi ọ̀rọ̀ solution, nínú àlàyé yìí ó ti fẹ́ máa dàbí ìgbà tó ti ń tako àwọn ohun tẹ́ fi bẹ̀rẹ̀ àlàyé díẹ̀. Nígbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́, mo sọ fún wa pé mi ò fẹ́ bá a ṣe ń ṣe name dropping tá à ń label ẹ̀yà kan láti disturb àwọn security agencies. À ń hinder progress investigation by ẹni tí ó jẹ́ eyewitness. Ṣebí wọ́n ti mú àwọn kan rí náà tó jẹ́ pé ìṣe náà dress bí Fulani, tó ń sọ̀rọ̀ bí Fulani láti lè cover tracks wọn. Ẹ ti get me sir. Nǹkan tí mò ń sọ nìyẹn, ṣùgbọ́n èyí tí mo sọ fún yín pé mo agree wípé a ní ẹ̀yà tó ń fi pressure sórí existence Nigeria. Mo agree bẹ́ẹ̀ wípé a ní issue pé wọ́n ní issue, mo agree wọ́n ní issue, but issue tí wọ́n ní yẹn kò disturb àwa láti má reason, láti má rí broader picture. Kó wá jẹ́ ká máa wá pẹ̀lú ọ̀bọ jáwùrà ká máa tẹ̀lé wọn lọ bí ìmọ̀mú, kẹ́nìkan wá jókòó síbì kan kó wá rò pé wọ́n lè fi ọpọlọ 200 million Nigerians ṣeré, both home and in diaspora. Ike ohun tó ṣẹlẹ̀ ní Èkìtì yẹn o, ẹ̀yà báyìí ló ṣe, láì ṣe pé agbófinró ti ṣèwádìí. Lára àwọn tí wọ́n sọ pé ó ṣojú àwọn irú ọba tí orí kó yọ níbẹ̀, ó náà sọ àwọn ọ̀rọ̀ kan, ó sì ṣàlàyé díẹ̀díẹ̀ nípa irú ìmúra wọn yẹn ń kọ́. Mo ti sọ mọ́rọ̀ nítorí pé a ti dojúsọ ẹ̀yà yẹn. Ó ṣeé ṣe fáwọn tó ń bá fẹ́ lọ ṣiṣẹ́ yẹn láti múra bí ẹ̀yà yẹn. Ó ṣeé ṣe láti sọ bẹ́ẹ̀ ni in disguise. Ó ṣeé ṣe láti bẹ̀rẹ̀ sí fọ èdè bí ẹ̀yà yẹn. Ó ṣeé ṣe kí Yorùbá tó jẹ́ pé ringleader, tó jẹ́ magnet láti lọ employ àwọn ẹ̀yà yẹn, kó kò mọ́ lé wọn lọ́wọ́, kó dẹ̀ empower wọn, nítorí pé ó ti mọ̀ pé tó bá ti ṣẹlẹ̀ wọn á lẹ́yà yẹn ni. So kí òun máa employ wọn ni, òun ló níṣẹ́, á dẹ̀ tó fún wọn lẹ́ni tó lè mú wọn mọ̀nà. Ṣùgbọ́n nsìn táwa bá tó bá ti ṣẹlẹ̀ kí la máa sọ? Àní lórí ọ̀rọ̀ Èkìtì kan náà tẹ́ mẹ́nubà yìí, wọ́n ti mú ẹnìkan, mú tiẹ̀ ti gbàgbé orúkọ bàbá tán lọ mú ìtàn ló ní sawmill láàrin ìlú ń bẹ̀, tí wọ́n confirm pé òun gan ló jẹ́ ringleader wọn, òun gangan ni leader àwọn kidnapper ní ìpínlẹ̀ yẹn. Nígbà tí à ń sọ̀rọ̀ yìí ní ẹnujọ́ mẹ́ta yìí pẹ̀lú ẹnìkan, bàbá kan sọ nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Èkìtì yẹn náà. Wọ́n sọ pé ẹni yẹn ọkọ ẹ̀, ó dàbí pé Amẹ́ríkà ló wà, so òun gbé ní Nàìjíríà, pé wọ́n bá jí gbé, pé gbogbo àwọn sátẹ̀ ń sọ pé ẹ̀yà yìí náà ni Fúlàní pé wọ́n bá kàn tiẹ̀ nígbà tó yá wọ́n ṣàgbà bóyá 4 million wọ́n ṣàgbé ẹni yẹn sílẹ̀. Wọ́n á gbé ẹni yẹn sílẹ̀ ńsìn, wọ́n tún lọ gbé ẹlòmíì, ó tún jẹ́ inú ẹbí àwọn. So nígbà tó ọlọ́pàá wá ṣàkíyèsí pé wọ́n gbé ẹnìkan nú ẹbí, wọ́n tún gbé ẹnìkejì láàrin ọ̀sẹ̀ méjì síra wọn, ó tún jẹ́ inú ẹbí. So gbogbo wọn ṣe ń sọ pé ẹ̀yà Fúlàní ni ibi báyìí náà ṣe, inú igbó náà ti lọ gbé jáde, ẹni yẹn wọ́n di ojú ẹ̀, kò tiẹ̀ mọ̀ pé inú ilé lòun wà, inú ilé nínú ìlú ń bẹ̀ ló wà. So títí tán fi gbowó, wọ́n kàn ń fún lóúnjẹ, wọ́n mú lọ tọ́ílẹ̀tì ni. So nígbà tán padà máa filẹ̀, wọ́n ṣàgbé lọ sódì ìlú, wọ́n lọ já sétí igbó ń bẹ̀, kò
kò dẹ̀ mọ ibi táwọn ti ń bọ̀, ṣùgbọ́n nígbà tó ròyìn fún ọlọ́pàá, ṣe àwọn ọlọ́pàá ṣiṣẹ́ àwọn ẹ̀ mọ̀ pé ibi tí wọ́n ti ń drive wá àti ibi tí wọ́n já sí kò ju bí ìrìn ogún ìṣẹ́jú lọ. So wọ́n wá ti ṣàkíyèsí pé ó ṣe kó jára lù ni, wọ́n tún gbẹ́ lómi ló bá tún jẹ́nu ẹbí yẹn. Ọlọ́pàá bá wò pé ó dáa, kò sí wàhálà, à ní wá jìnnà. Wọ́n sọ fáwọn ẹlẹ́bí, wọ́n bá ní kán bẹ̀rẹ̀ sí kọ orúkọ gbogbo ẹni tó ń gbèlú tó jọ ọmọ ẹbí yẹn, gbogbo ẹni tó ń gbénú ìlú yẹn tó jọ ọmọ ẹbí yẹn, tó ń ṣe ẹbí dáadáa, tó ń wá family meeting tó ń ṣe, tó dẹ̀ wà láàárín 20 ọdún sí 50 ọdún. 20 to 50. 20 to 50. Láwọn bá kọ gbogbo orúkọ ẹbí àwọn bá kọ gbogbo wọn lẹ̀, wọ́n ní káwọn fún wọn picture wọn, wọ́n bá fún wọn picture wọn. Wọ́n mọ̀ pé ẹni yẹn wà ńbẹ̀ ló ṣe ń di ojú àwọn ẹbí ẹ̀ yẹn. So wọ́n wá ń wá ẹni tí wọ́n tún gbénú ẹbí yẹn, wọ́n ń wá. Because àwọn kan náà tó wá report tíjọ́ wo ló tún wá report eléyìí, lọ́lọ́pàá ṣe wò pé ṣé bí yín nìkan ni. So tán bá ti wá tán bá ti ẹjọ́ wọ́n ní àwọn tẹ́ ẹ sọ orúkọ wọn ẹ kó wọn wá. So wọ́n bá bẹ̀rẹ̀ sí lágbájá tiẹ̀ ti travel, tàmẹ̀dù travel, ok àwọn tó travel yẹn gan la fẹ́ rí, àwọn tó ń sinlé yẹn gangan la fẹ́ rí, àwọn tó wà nílé àti rí wọn. Ibẹ̀ náà ti discover pé inú àwọn méjì tán láwọn ò sí nílùú, àṣé kan nínú wọn wà nílùú, òun ló ń ṣiṣẹ́ yẹn. So ṣe rí ìyẹn ní à ń try láti wọ̀n ara wa, kì í ṣe pé mò ń sọ pé mi ò mọ̀. Téèyàn bá dé àwọn ibi ilé ìtúnwàṣe tó ń pè ní correctional center wa, pàápàá jùlọ nípínlẹ̀ Ògùn, nípínlẹ̀ Ọ̀yọ́, a rí àwọn ẹ̀yà Fúlàní ńbẹ̀ bí ogún bí ọgbọ̀n. Ohun tó dẹ̀ ń fa ọ̀rọ̀ wọn kò jìnnà. Èmi àti yín jẹ́ ẹni tá a ti jọ máa ń tàkùrọ̀sọ dáadáa lórí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe máa lọ síwájú. Ṣé ẹ rí, mo sọ pé mo dẹ̀ ti máa ń sọ tipẹ́tipẹ́, kò sí ohun tó fa tí pressure fi wà lọ́rùn tiwọn náà ju pé wọn ò ní formal education, wọn ò ní ọ̀pọ̀lọpọ̀ education, wọn ò ní means of income bí ẹ̀yà tó kù. Tí n bá lè sọ, gbogbo àwọn first set of tailors, mechanics, panel beaters, furnitures, painters, builders ní gbogbo northern states, south east àti south west náà ti lọ. Wọ́n ṣe ń lọ kọ́ṣẹ́ ń sìn. Kódà kí n fi kún, Fúlàní ò ti bẹ̀rẹ̀ sí kọ́ṣẹ́. Sáà tí n bá ti sọ ọ̀rọ̀ yìí, máa ń fọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ téèyàn lè mú lọ báǹkì ni. Haúsá ló ti bẹ̀rẹ̀ sí kọ́ṣẹ́, bí ká kọ́ṣẹ́ mechanic, ká kọ́ṣẹ́ painter, ká kọ́ṣẹ́ bricklayer, Haúsá ti bẹ̀rẹ̀ sí kọ́. Fúlàní ò tí bẹ̀rẹ̀ sí kọ́ rárá. Tẹ wá délé tailor kan wá ní ẹ̀yàwó ló ń kọ́ṣẹ́ yìí, wá di Fúlàní. Tán bá ṣe bẹ̀rẹ̀ sí kọ́, wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kọ́ ni, wọn ò ní rárá tẹ́lẹ̀. Nítorí pé wọ́n believe pé gbogbo ọrọ̀ ajé àwọn pátápátá ara màálù ló wà. Gbogbo live àwọn káwọn dáko wọn bá táwọn fẹ́ jẹ, káwọn dẹ̀ máa da màálù, ó ti tó. Kí bàbá fi àkísà aṣọ tó ń rùn, àìwẹ̀, àìfọnu, kó fi gbé ilẹ̀ fọmọ. Ọmọ náà sìn, kó máa ta èyí tó fẹ́ fi gbọ́ bùkátà ń bẹ̀, tó bá ti ta ẹyọ kan lóṣù 6, ní tán bá bí 5 fún un, kó mẹ́yọ kan kó lọ tà, kó ró oògùn wálé, kó ra oúnjẹ wálé. Kò ń ṣe dandan kó ọbẹ̀ lépo lójú. Wọ́n ń sebẹ̀ oríṣi méjì, inú ewédú tán ta epo díẹ̀ sí, kò láta, tàbí lúrú, kò sómi ọbẹ̀ lọ́tọ̀. Kí ló fẹ́ ṣe tó fẹ́ fi pẹran, tó fẹ́ fi fẹran jẹun? So kàn dẹ kóbìnrin fún wàrà kan lọ tà, kó fi làálì pawọ́, dandan kọ́ ní ìwẹ̀, dandan kọ́ ní ká brush. So irú ẹ̀yà bẹ́ẹ̀ yẹn, fóònù wa dé, àwọn náà wá ní access sí internet, wọ́n á ní access sí
ibo làwọn á ń gbé. káwọn ronú bí táwa yìí. Báyé ṣe rí rèé. Ibo ajọ́ wo ni màálù wá fẹ́ di eléyìí? Ọjọ́ wo ni títa màálù àwọn ọmọ wọn wá yarí ń sìn, àwọn bàbá wọn dẹ̀ rèé àgbà ti dé. Ọjọ́ wo la wá fẹ́ ta màálù dà báyìí? Tá a bá ta gbogbo màálù yìí gan kò ra mọ́tò tí eléyìí ń gùn yìí. Àwọn náà tí wọ́n ń gbọ́ orin lóríṣiríṣi, àwọn orin tí àwọn akọrin wa ń kọ, wọ́n rí bí wọ́n ṣe ń náwó lórí ẹ̀rọ ayélujára. Tẹ́nìkan bá nígbà yẹn, tẹ́nìkan nínú wọn nígbà tí fóònù kọ́kọ́ dé, tẹ́nìkan nínú wọn bá ní bíi Nokia 3310 pé ó ń play snake lórí ẹ̀ téjò yẹn ń ṣe lásán, bí 100 láwọn tó máa ṣùrùbò tán wọn máa wò lọ́wọ́ ẹ̀. 100 kìíní. 200 gbá. Wọ́n máa ń di mírọ̀ kiri ni. Mírọ̀. Wọ́n máa ń di kiri ni kékeré báyìí, á fi sápò ẹ̀. Tí wọ́n bá fẹ́ fẹ́yàwó, bẹ́ẹ̀dì onírin tẹ́yìn kọ́lẹ̀ ni wọ́n máa ń rà fún ìyàwó pẹ̀lú àwọn. tó máa ń káyàn lẹ́yìn díẹ̀ báyìí torí bí ó ṣe wá rí. Bẹ́ẹ̀ ni pẹ̀lú abọ́ onípàànù. Àwọn abọ́ onípàànù yẹn pẹ̀lú bẹ̀m̀bẹ̀ onípàànù. Di year 2000. Àwọn bẹ̀m̀bẹ̀ onípàànù, bẹ̀m̀bẹ̀ tó ń fi mẹ́tà ṣe, àwọn light metals táwọn pè ní bẹ̀m̀bẹ̀ onípàànù ni wọ́n sì ń rà fún ìyàwó. Ṣùgbọ́n nígbà tó fi máa fast forward sí 2020, àwọn náà wá fẹ́ compete pẹ̀lú àwọn Yorùbá tó ti ní education láti 1960s, pẹ̀lú ẹ̀yà Ìgbò tó ti lajú láti 1940. Wọ́n wá fẹ́ compete pẹ̀lú irú mọ́tò kan náà, irú ilé kan náà, irú aṣọ kan náà, wọ́n fẹ́ belong. Orílẹ̀-èdè tán dẹ̀ wà kò ready láti stake anything torí ẹnì kankan. Ibi táwọn náà ti ronú nìyẹn pé means táwọn ní òun ni pé káwọn dáná káwọn fi rówó. Kí wá lọ́nà àbáyọ torí àsìkò yín? Ẹ ṣeun, a ti máa ń sọ tipẹ́, ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fòdòdó nítorí pé ohun tá a fẹ́ gbọ́ la fẹ́ gbọ́. Èyí tó ń wà òun ni pé bí kárí nǹkan kan tó lè bá kó ẹ̀yà yẹn kó lẹ̀. Kàn palẹ̀ wọn mọ́. Kàn palẹ̀ wọn mọ́, kò dẹ̀ ṣeé ṣe. Tàbí ká tiẹ̀ má ní nǹkan kan ṣe pẹ̀lú ara wa mọ́, kò dẹ̀ ṣeé ṣe. Pé yẹn náà ò ṣeé ṣe. Báwo lẹ ṣe ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tẹ́jọ́ ń gbórí ilẹ̀? Kẹ́ ẹ jà bí ogun, kẹ́ ẹ fà bí ìjà, ẹ máa parí ẹ̀gbẹ́ yìí. Gbogbo ogun tó ti ṣẹlẹ̀ kárí ayé pátá ṣe bórí tébùlù àti máa padà sọ. Ṣùgbọ́n wá jẹ́ oko yìí jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. Bíi tèwo ẹran mi létí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ atọ́kùn ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé nígbà tí wọ́n parí ìjà yẹn wọn ò tún jọ wọnú ara wọn, ẹran mi létí orílẹ̀-èdè kan bẹ́ẹ̀. Nǹkan tí à ń gbìyànjú àti sọ ni pé ó máa ní boundary, kì í ṣe pé wọ́n ní nǹkan ṣe bẹ́ẹ̀ náà, ṣùgbọ́n ó máa ní ìlànà wá ń bí o. Tẹ́ bá wò ó sìn, tá bá wo Nàìjíríà, èèyàn kan lè déédéé di aṣọ lọ́la kó má ní gbogbo àwọn nǹkan tó yẹ kó ní kó lòun lọ sí Amẹ́ríkà. Èèyàn lè déédéé ní ó ní àwọn nǹkan tó máa wò, ẹlòmíì wọn á dá padà sílé pé no àfẹ́ tó rántí wo àwọn nǹkan kan míì mọ́. Ìyẹn ni pé ẹni tí ò bá ní ṣe wọ́n láǹfààní. Ṣé ẹ ti bọ̀? Bẹ́ẹ̀ ni. Èyí tẹ́ ẹ sọ yẹn pọ́lísì tí ò lè wọ́ọ̀kì Nàìjíríà torí pé tí ìran kọ̀ọ̀kan bá dá dúró. ẹ fi ọmọ ọṣù tọ́ṣù, ẹ tí fọmọ kàtọ́kà. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ wá. Ní àtijọ́, kì í ṣe ọdún tó pẹ́, ìtàn jẹ́ ká mọ̀ pé a ní àwọn tí wọ́n ń pè ní cowboy lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ bá wo wàhálà tá à ń fèsì lórílẹ̀-èdè Nàìjíríà lónìí, orílẹ̀-èdè Amẹ́ríkà ti fèsì ẹ̀ tẹ́lẹ̀. Tí àwọn tó ń sin màálù tí wọ́n ń da àwọn olóko láàmú. Tí àwọn olóko bá ti yìnbọn lu ẹran wọn, wọ́n á pa ẹran yẹn bí 20 bí 30. Àwọn tí wọ́n ń da màálù tí wọ́n ń pè ní cowboy ó gun ẹṣin wọnú ìlú yẹn, wọ́n á réèdì ìlú yẹn, wọ́n á yìnbọn, wọ́n á jalè, wọ́n á rape àwọn obìnrin wọn, wọ́n á kó wọn lọ in replacement of màálù wọn tí wọ́n pa. Solution l'Amẹ́ríkà náà wà. Kódà ńgbà tí Amẹ́ríkà máa wá solution, ìtàn ni o, kì í ṣe pé bóyá àròsọ o.
tó wà lákọọ́lẹ̀. Solution tí Amẹ́ríkà kọ́kọ́ wà ní pé kí àwọn kọ́kọ́ gbogbo ẹni tó bá dáko kó ṣọgbà. Wọ́n wá ṣàkíyèsí pé síbẹ̀ màálù ṣì máa ń fo ọgbà lọ jẹ oko. Wọ́n wá sọ pé ìta máa ṣe ń sin ní gbogbo ẹni tó bá ní màálù kó ṣọgbà. Mo rò pé bí wàhálà yẹn ṣe fìdí jálẹ̀ nìyẹn. Irú àpẹẹrẹ tẹ́ ẹ fẹ́ mú wá sà, òun ni àpẹẹrẹ pé ká pín lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ ti sọ mọ́rọ̀ pé tá a bá pín ńkọ́? Bí Amẹ́ríkà ṣe fence sí bọ́dà Mexico, wọ́n ṣe òfin kódà tẹ́ ẹ bá rí wọn ẹ pa wọ́n. Wọ́n kó ajá sí bọ́dà Mexico, wọ́n kó ìbọn, wọ́n ṣe electric fence. Ṣùgbọ́n lójoojúmọ́ ni wọ́n rìkọ́ọ̀dù Mexico tó ṣì ń yàwó Mexicans tó ń yàwó Amẹ́ríkà. Amẹ́ríkà ò róye ogun Mexico ṣe kó má wọlé. Torí kí ni sà? Torí pé wákágbé òun ni wákájà. Nítorí pé téèyàn bá àjọsùn pọ̀ ó máa ń fa iná orí ni. Ẹni tó níná orí kan máa ń sùn pẹ̀lú ẹni tí ò ní. Inú ẹni tí bí iná orí máa rìn látọ̀dọ̀ ẹni tí bí lọ́dọ̀ ẹni tí bí. Pọ́lísì ká pín, tá a bá pín yẹn ṣé a máa ṣe fẹ́ǹsì? Torí pé àwọn kọ́ńtì tó ṣe fẹ́ǹsì gan ò rí ṣe. Ṣé ẹ mọye ọmọ Algeria, Morocco, Egypt tó wà ní Europe? Wọn ò ṣe kà nítorí pé wọ́n súnmọ́ra wọn. Bó ṣe jẹ́ pé kọ́ńtínẹ̀ǹtì wọn yàtọ̀ síra wọn, wọn ò róògùn ẹ̀ ṣe. Ṣé ẹ mọye ọmọ Turkey tó wà ní Germany? Kódà lẹ́nu ọjọ́ mẹ́ta Germany ń padà sọ pé ṣé àwọn Turkish yìí ṣé wọn ní ó padà overpower àwọn lọ́jọ́ iwájú ṣá. Ó ń jẹ́ kó máa encourage àwọn ọmọ wọn láti máa bímọ sí torí pé Turkey predominantly wọn mùsùlùmí ni wọ́n. Àwọn dẹ̀ ń bí méjì fẹ́yàwó méjì bímọ tó pọ̀. Germany ò dẹ̀ bí jẹ́ ọ̀kan lọ. Germany wá ṣàkíyèsí pé àwọn Turkey tá a ti gbà láyè láàrin wa tó bá lọ síwájú díẹ̀ ń sìn àwọn ọmọ wọn máa pọ̀ tó jẹ́ pé tá a bá dìbò wọn máa win wa. Atọ́kùnṣẹ́ ń gbọ́ mi sá. Solution tí Germany wá adopt ni pé ẹ̀yin náà ẹ máa bímọ ká lè rí nǹkan compete. Wọn ò pa Turkish tó wà nílùú wọn. Wọn ò bẹ̀rẹ̀ sí fún wọn poison torí pé ó máa ní adverse effect. Ká má adopt policy tí ò ní work. Báwo la ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí educate ìran Fulani tó wà ńlẹ̀? Tá a máa fún wọn ní same method tá Amẹ́ríkà fi assist ara wọn láti yọra wọn kúrò lọ́dọ̀ àwọn onímàálùú tànà tó ń dà wọ́n láàmú ní 18th century. They start to educate them. Èmi ti gbìyànjú ẹ̀. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ gbìyànjú ẹ̀, ẹni tó bá nírọ́ ni mo pa kó gbìyànjú ẹ̀, kó pe typical nomadic Fulani. Kó wá fi fídíò bí wọ́n ṣe ń fún wàrà màálù modern method kó fi hàn. Ó máa sọ fún yín pé ṣé wàrà ni wọ́n ń fún yín? Kò rí rí. Péèyàn lè fi machine fún wàrà màálù kò rí rí. Kò gbà pé tí màálù ò bá rìn kiri ó lè jẹun. Kò believe pé ẹ lè so mọ́lẹ̀ kẹ́ ẹ bọ́ kó dẹ̀ padà ní value ju tó ń rìn kiri lọ. We need to start to educate ourselves. Dẹ̀rù pé ìyẹn máa ṣiṣẹ́. Sir, it's a matter of time. Kò ń ṣe magic. Àbí káwa náà dẹ̀ mọ̀ bímọ rẹpẹtẹ bíi tàwọn kan yẹn. Ìyẹn ò lè adopt yẹn nínú wàhálà tó wà nílẹ̀ yìí. Education àti introduction of modern technology ló lè ràn wá lọ́wọ́. Ta ló wá fẹ́ ṣe ètò education yẹn? Ẹ ṣeun, ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín. Kí ló gba Yorùbá kó lọ́wọ́ máfokomidánà jọ́kan lèèyàn ń kọ́ à ń ṣára wa ládàkiri à ń ságùn síra wa à ń lé ògùn lẹ̀ fúnra wa à ń lé mágùn lẹ̀ fúnra wa tó dínkù láàrin wa. Kí ló fà? Education. Education.
mo wá ní same thing ló máa la àwọn náà lójú tán fi máa fi lọ́rùn lẹ̀. ọ̀nà wo ni wọ́n gbé gbà ta ni ó wàá ṣe ní ìbéèrè. ẹ ṣeun a ti sọ fún wa kò sí ohun tó sọ wọ́n tó kó wọn dé ọ̀dọ̀ wa ń bí méjì ni. kí ni nǹkan náà. alákọ̀ọ́kọ́ ni pé oúnjẹ ẹran wà ń bí. A ní green area tó pọ̀, a ní forest, a ní grass, ilẹ̀ ọlọ́ràá. ilẹ̀ ọlọ́ràá tó rich. ẹlẹ́ẹ̀kejì ni pé market tún wà ń bí. ọjà. màálù tá à ń pa ní Èkó lójúmọ́ kò mọ ní 5,000. mo bù kéré lójúmọ́. lójú bẹ́ẹ̀. ó jù bẹ́ẹ̀ lọ. tìjẹ̀bú, tàbẹ́òkúta, tèkìtì, tòǹdó, tọ̀yọ́, tọ̀ṣun. nígbà tó jẹ́ pé ní Kánò àwọn abatíọ̀ wọn tá a mọ̀ pé ibi tán ti ń pẹran tó pọ̀ rèé 100 náà ṣì wà 150 200 lójúmọ́ ní odidi Kánò. mi ì sọ pé odidi ìlú o, mò ń sọ̀rọ̀ nípa abatíọ̀ kan bẹ̀. tá a wá lọ sí abatíọ̀ tiwa bóyá bí irú Agége tán tí wọ́n ń ka 1,500. ẹ gẹ́tẹ̀. àgbọ́yé. so market ti wà ń bí already. tá a bá fẹ́ ṣòkú, tá a bá fẹ́ ṣèyàwó, tá a bá fẹ́ ṣe freedom, à ń pera wa mẹ́wàá, à ń ṣe pati ẹlẹ́ni mẹ́wàá, ará Akíá wá, ará Òkò á wá, àpárá Ọ̀yọ́, àpárá Ọ̀ṣun, àpárá Àfìdítì láti wá bá a ṣàṣeyẹ. àpẹran kan àpá méjì. Jímọ̀ tó ń bọ̀ yìí sìn Ọlọ́run ló mọ èyí tó máa ta máa pa bẹ́ẹ̀. nílẹ̀ wọn lọ́dọ̀ tiwọn lọ́hùn tí wọ́n bá fẹ́ sọmọ lórúkọ mọ́sálásí ni ẹ ti máa pàdé láàárọ̀. ẹnìkan á kàn sọ̀rọ̀ látẹ̀yìn ni pé abímọ o. so ìmọ̀ọ́mù wa ní àdúpẹ́ fọlọ́run lágbájá ní àwọn bímọ, tàbí kó ti sọ fún ìmọ̀ọ́mù látàlẹ́ àná ẹni tó ṣáájú kírun ni wọ́n á sọ pé abímọ o, àwa pín dáyà. èwo ni dáyà. sweet. wọ́n ti kó mọ́ ni. ìkómọ́ bá tán wọ́n á pín dáyà tóbi. wọ́n á pín dáyà tóbi ó ti ṣe kómọ́ nìyẹn. wọ́n á dẹ̀ ní ká tẹ́wọ́, wọ́n á bá ṣàdúrà, wọ́n á ka fátíà fọmọ. so wọ́n á lọ́lọ́run àdọ́mọ sí. kí n má tàn yín, tó bá tún bàbá ọmọ bá lówó lọ́wọ́ yóò pàgbò kan, yóò bá pín àgbò yẹn ní tútù. kò bùkátà sáta, kò bùkátà sírẹsì. pé ní tútù pé ní tútù. eléyìí tó kàn wọ́ rèé. so á fìdá kan sílé, á pín ìdá méjì. odidi ìkómọ́ bá tán. àwọn ò tiẹ̀ wà kí ṣòkò, wọn kì í ṣe freedom. sẹ́ni tí mo ní òkọ́ṣẹ́ ló máa ṣe freedom. wọn ń ṣe graduation. àwa la máa lọ́mọ tún parí yunifásitì àtúnpa màálù. bẹ́ẹ̀ni. wọ́n bá dẹ̀ fẹ́ ṣèyàwó, ẹ bá ti ìyàwó náà máa ń sọ òṣè jù. ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá débẹ̀ ẹ̀yin náà ti ṣàkíyèsí pé ibi tẹ́ ẹ wà yìí màálù òkú ń bẹ. torí pé tán bá tiẹ̀ fẹ́ fún yín lẹ́ran jẹ rárá bóyá wọn á pa bí àgbò méjì. ẹ̀ẹ́dẹ̀ ti mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ wá yìí náà ẹ lè jẹ àgbò méjì yẹn náà lọ. kò ń ṣe oní màálù 10 màálù 20. so àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kó jẹ́ pé ọ̀dọ̀ wa ni market wà, ọ̀dọ̀ wa ló ń jẹ ẹran wà. ó dọ̀ràn èèyàn kan fẹsẹ̀ rìn wọlé o. solution báyìí. mo ti sọ fún yín pé education ni. ṣé wàá rí ẹ máa gbọ́ solution tí mo wá fẹ́ mú wá sí kejì. òun ni pé a ti sọ fún àwọn ìjọba wa. bàbá wa Awólọ́wọ̀, bàbá náà lọ sí ṣèkìṣẹ́ Argentina nígbà ayé wọn. wọ́n wá lọ kó àwọn ẹ̀yà màálùú kan wọlé. wọ́n dẹ̀ ṣe ranch. wọ́n believe pé àwọn ẹ̀yà màálùú yẹn ó máa fún wa ní milk tó pọ̀. nítorí pé milk ó wà essential gan. yàtọ̀ sí àwọn ètò wà nínú agolo tí ó tún ní àwọn ìpèníjà tó máa ń ṣe fára. raw milk ó dáa gan lọ́pọ̀lọpọ̀, ìpèníjà inú ẹ̀ dẹ̀ kéré. so bàbá yẹn ń ronú ọjọ́ iwájú pé báwo la ṣe máa rí raw milk. wọ́n wá lọ kó àwọn màálùú tó jẹ́ pé wọ́n lè fún wa níbi 40 litres 30 litres. wọ́n lọ kó wá, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ronú. wọ́n ṣe àwọn ohun tá a lè pè ní farm settlement. wọ́n lọ kó àwọn màálùú yẹn síbẹ̀ fún bíi ranching. gbogbo bí yìí o má dáko síbẹ̀ o, màálùú ló fẹ́ máa
ló fẹ́ máa jẹun bẹ́ẹ̀ o. Nígbà tó fi máa di bóyá second republic ṣe mọ̀ pé wọ́n pa gbogbo àwọn màálù yẹn tán fún ìnáwó. Àwọn tó ń jogún ìjọba lọ́wọ́ wọn wọ́n pín àwọn màálù yẹn tán. Tó bá yẹ pé àwọn màálù yẹn wà ńlẹ̀ ká continue kó jẹ́ pé ìpínlẹ̀ Èkó ní enough màálù tó fẹ́ pa ní state ẹ understand mi. Àgbọ́yé. Tó ní ìwọ̀nba tó ní tó màálù tó yẹ pé báwọn èèyàn ṣe ń fẹ́ pa 5,000 lójúmọ́ lẹ́kọ̀ọ́ yẹn kóun fúnra rẹ̀ lè provide that 5,000. Ẹlẹ́ẹ̀kínní ẹlẹ́ẹ̀kejì ni ká tún ní alternatives. Jíjẹ ewúrẹ́, jíjẹ òbúkọ tiwa, àgùntàn, àtàgbò, adìyẹ. Látijọ́ tí wọ́n bá fẹ́ ṣènáwó mi ò kéré nígbà yẹn kì í ṣe bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé màálù ni wọ́n máa pa rẹpẹtẹ. Àwọn èèyàn tó máa ń bọ̀ láti ìlú láti oko wọ́n á mú òbúkọ tó tó òbúkọ dání. Kódà a ní àwọn ìnáwó tó yẹ tí wọ́n bá fẹ́ ṣe nílẹ̀ Yorùbá bí ìgbéyàwó ewúrẹ́ náà máa ń fi ń ṣe é nítorí pé wọ́n believe pé ó máa ń rọrùn fún ewúrẹ́ láti bímọ pé kí ìyàwó lè rán ìyá ewúrẹ́ tó dáa wọ́n máa mú wá táwọn èèyàn bá pa méjì pa mẹ́ta tó máa ṣẹ́kù. Ṣùgbọ́n fìrìjàdà la kúrò ní inú àwọn à ń sin àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí alternatives la bọ́ sí gbogbo ẹ̀ rírà tó tún ti kó bá ọrọ̀ ajé wa lọ́pọ̀lọpọ̀. So nǹkan tá a fẹ́ fà ni pé the solution is not far-fetched. A gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ṣe business tó link wa papọ̀. A gbọ́dọ̀ lè adopt business yẹn kúrò lọ́dọ̀ wọn. Ká kọ́kọ́ tiẹ̀ yọ ojú kòkòrò wa kúrò lọ́dọ̀ wọn ná. Tójú kòkòrò wa bá dínkù lọ́dọ̀ wọn tó jẹ́ pé màálù tá a fẹ́ rà lọ́dọ̀ wọn ò pọ̀ mọ́ pé wọ́n kọ́kọ́ ń wá market wa bí máa dínkù náà. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n á wo style tá a fi ń ṣe tiwa. A dẹ̀ sọ fún wọn pé if you cannot adopt this style move away from us. Wọ́n adopt style yẹn tán bá ti adopt style yẹn àlàáfíà àtijọba. Tán bá ti ní tá bá ti lè bẹ̀rẹ̀ ranching àlàáfíà àtijọba. Anybody tó bá dẹ̀ fẹ́ gbénu ranching yẹn as a Fulani or Yorùbá you have to register your name. You have to register your identity. A gbọ́dọ̀ mọ̀ ẹ́. Pé data gbọ́dọ̀ wà. Data gbọ́dọ̀ wà. Ìyẹn ni àwọn ń pè ní colony nínú lẹ́tà tẹ kàrí. Bẹ́ẹ̀ ni colony. Anybody ló lè gbé bẹ́ẹ̀ á dẹ̀ fi school síbẹ̀ fáwọn ọmọ wọn. A fún wọn ní formal proper education tá a máa dẹ̀ gbowó lọ́wọ́ àwọn òbí wọn. By this within 10, 15, 20 years to come a ti groom àwọn ọmọ tó jẹ́ pé they will now be well educated tó máa understand pé you don't need to rob people, you don't need to kill people to survive. Tí wọ́n á wà self-independent. Àwọn náà lè ní entrepreneurs. They can add value. But tá a bá ṣe ń continue lórí wọ́ọ̀wọ̀ yìí ká jagun lónìí ká jagun lọ́la kán pa á lónìí ká pa á lọ́la á kàn fi ìlú àti àdúgbò tí ò ní lálàáfíà rẹ̀ fún àwọn ọmọ wa náà ni. Ṣé bójoojúmọ́ làwọn èèyàn ń kú? Kò sí solution nínú ká pín. Tá a bá pín lónìí ohun tá a máa bàjẹ́ 50 years ò lè yanjú ẹ̀. But tá a bá agree láti move on tá a dẹ̀ wo solution àwọn problem wa tá a bá fẹ́ ṣe branch méjì mẹ́ta ní each state mẹ́rin how much would that cost us? Kò lè cost wa lówó tó pọ̀. But tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe fence láti CAF Ìlọrin sọ̀hún tàbí ká yọ Ìlọrin síbí láti CAF Kogi sọ̀hún tàbí ká yọ Kogi síbí. Ẹ wo bí tá a ti fẹ́ gbé fence yẹn ẹ wo bí tá a máa parí ẹ̀ sí ṣé kò ti kọjá owó ránṣì gan tá a fẹ́ ṣe. Aṣẹ́ tí wọ́n á kó gáàdì sẹ́nu fẹ́ǹsì yẹn àbá ní kó gáàdì síbẹ̀ kán máa wọlé. Àwọn tó ti wá wà nínú wa báwo la fẹ́ ṣe wọ́n ṣá máa lé wọn dànù ní àbá máa dú wọn lọ́rùn. Àwọn tiwa tó wà lọ́rùn báwo la fẹ́ ṣe wọ́n ṣán máa bẹ̀rẹ̀ sí dú wọn lọ́rùn ní àbá máa lé wọn padà wálé. Ẹ wo ohun táwọn èèyàn máa lose in the process. Ẹlòmíì kò wá bí rí látijọ́ tó ti wà ní Sokoto ibẹ̀ ló dìdùn mọ̀dẹ̀ sí. Àwọn èèyàn wà as far as Libya àwọn èèyàn Yorùbá wà as far as Niger tí wọ́n ti dolówó ńbẹ̀. Tó bá dogun tó dọ̀tẹ̀ ibo ló fẹ́ padà sí ibo ni kó ti wá bẹ̀rẹ̀ nílé. Mi ò tí ì rí solution nínú àwọn èyí tí bóyá látara ẹlẹ́yàmẹ̀yà tàbí látara ẹlẹ́sìnmẹ̀sìn tá à mú wá yẹn kò tí ì sí solution náà. Ẹ ṣeun ẹ bá wa kí àwọn tó wò yín jákèjádò àgbáyé lẹ́ẹ̀kan sí. A kí wọn pé wọ́n kú ìtẹ́tísí wa wọ́n sì kú sùúrù àwọn kú àfaradà wa kájọ fojú wo ni
ẹnìkan ò lọ́gbọ́n tán, ọgbọ́n ò dẹ̀ pín sọ́dọ̀ ẹnìkan. Èyí tá a bá sọ tá a sọ dáadáa kí wọ́n fi bá a dúpẹ́ fọlọ́run. Èyí tó bá kù díẹ̀ káàtó kán gbà pé àṣìṣe wa ni, kán sì fi orí jì wá. tọ́ ọ̀dà ẹ ṣeun púpọ̀ ọ̀gbẹ́ni Alao Nurudeen. Ẹ ṣé tẹ̀ ń pè wá. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Ẹ má gbàgbé Bẹ́mbẹ́yẹ́kẹ́ kọ́mẹ́dì yẹn níbi tí ẹ ti máa ń rẹ́rìn àrín tàkìtì. Àwọn òwe Yorùbá tó fọ́ nìyẹn, ẹ jẹ́ a jọ lọ síbẹ̀ ká jọ pàdé. Bákan náà ẹ má gbàgbé o láti bá wa pàdé ní comment section kámẹ́rò tiyín náà, torí ìlú gángan lọ̀rọ̀ ilé ayé. Bó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ní ọkọ̀ sọmọ ẹlòmíì. Ó dìgbà kan náà, ẹ tún ṣíà ẹ̀ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. D-Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Flash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Flash Express Logistics Services. Your convenience is our priority. Now here's what people do not know, that you can actually cut down the expenses on transportation and accommodation when you first take a step by owning a land. Imagine owning land in one of the busiest places in Abeokuta, matter of fact the heartbeat of Abeokuta, where you have accessible road networks, stable electricity, and you get to meet people of value in this particular environment. Even as a Lagosian, you can stay in Abeokuta and work in Lagos. All you need to do is commute via train, which is of course provided to make transportation easy for you without fatigue. Now this is why Homeland Estate was established, to help you sail the shores of life easily without having to spend so much. With a sum of 1.8 million naira, you stand a chance to owning a plot of land. Now the sweet part is, even when you do not have up to 1.8 million naira, 500,000 naira is a very good amount. You can stand a chance to own a land with us. You just need to spread the payment within a stipulated time. We have the 3-month plan, we have the 6-month plan, and we have the 1-year plan. Now imagine you doing all of this. Tell me, how are you going to have to spend a majority of your money for the year in accommodation or transportation? These things are very simple, and that's why we are here for you. Homeland Estates will bring you lifestyle and comfort at your fingertips. Abeokuta is a very peaceful place. Matter of fact, the people there are very welcoming. It's the closest to Lagos City. In fact, if you work in Lagos, you can easily stay in Abeokuta. All you need to do is commute via the train, thereby reducing the fatigue that comes in transportation and traffic. Now, this is very possible if you take the ferry boat step. You can't possibly do all of this and remain a tenant. And that's why Homeland Estate was established, to bring you lifestyle and comfort right to your doorstep without having to stress too much or even spending too much. Now, this is how it works. Homeland Estate was established to give you this lifestyle and comfort easily, and thereby creating solutions to your transportation and accommodation issue easily. It is situated at the heartbeat of Abeokuta Kobakpe, where we have accessible road networks, stable electricity supply, and even get to interact with people of value in the community.
It is also very close to the train station where you can easily commute from Abeokuta to Lagos. The funny part of it is, if you reside in Abeokuta as a Lagos person or as someone who works in Lagos, you get home first to some people who have to commute to other parts of Lagos. You know the story. You work in VI and you stay in somewhere like Egbeda. Someone who is going to Abeokuta will definitely get to Abeokuta before you do. Now, these are the benefits that you stand to get if you have a land with us. Bembeyeke TV, ìkànnì Iroyin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì Iroyin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn ò sí, kìnìún lọ́ba ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì Iroyin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Sọpọ̀ ti lọ Bembeyeke TV, ilẹ̀ tí máa rí bẹ́bẹ́, ìkànnì Iroyin ládùn jù, Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.